ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Insecurity wà nílùú, wọ́n ti fẹ́ẹ́ pa wọ́n tán, àpatúpa ní àwọn ọmọ wọn dàbí mọ́ńjìrì wọn orílẹ̀-èwe lọ. Gọ́fúnà ó wá lọ fún $1.3 million ó fi ṣe mass wedding fún wọn. Ṣùkúndì ẹ̀ pàpàpà ẹ̀ pọ̀ wàwàwà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́ wọn ní nǹkan. Ẹ wo bàbá yìí nísìn, ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn. Ọlọ́run ti níyàwó mẹ́ta tẹ́lẹ̀ o. Ó ní tí wọ́n wá ṣe mass wedding fáwọn. Òun tún wá mú kan míì sí, ẹ bá mi bèrè lọ́wọ́ dádì. Ẹ bá mi bèrè lọ́wọ́ dádì iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Ẹ bá mi bèrè lọ́wọ́ dádì onífìlà rẹ́ẹ̀dì. Ẹ bá mi bi wọ́n. Àpáàtì pé iṣẹ́ tí wọ́n ń ṣe, tí bàbá yìí nìkan tó lè run obìnrin ẹyọ kan tán. Obìnrin ọkùnrin tó strong gan kò lè olómi ló máa rẹ̀. Olómi ló tí bàbá yìí bá wá tẹ̀rù pàǹsì tó wá yín ro. Tó ta tẹ́rù nípa wọ́n wá ní iṣẹ́ ayé ni. Ẹ wá rí bàbá yìí ṣeré oníyàwó mẹ́ta ó tún fẹ́ mí sí. 72 fẹ́ jẹ́ ẹ̀ẹ́dúró kẹ́ẹ́dú ọ̀run mọ́. Àwọn aláìní rónú dídọ́ àdóhùn ni wá sílẹ̀ àbí kí lórúkọ ẹ̀ wọ́n ti máa rún ọmọ ọlọ́mọ nísì àbí tí yóò bá gbà fún wọn lókù. Bàbá ẹ sọ̀rọ̀ sókè o. This is my best marriage. And I'm not married widow. I'm married 17 years old. Ẹ wo bínú ẹ̀ ṣe ń dùn. Eléyìí lọ́mọ 17 years lòun fẹ́. Ohun tí wọ́n fẹ́ ń lẹ̀ Yorùbá nìyẹn o. Àwọn ọmọ wa under age kọ́ bẹ̀rẹ̀ sí ní kù wọ́n lẹ́pọ̀n. Ó lọ́mọ 17 years lòun fẹ́. Ó tó fẹ́ kó wá sílẹ̀ Yorùbá nìyẹn. $1.3 million. Wọ́n wá bí mọ̀jọ́ wọn máa wá di àdìmọ́ǹjìrì aláàbá bùkátà bá a bí òǹlò aláàfúrámù bá a bí àńlá. Wọ́n máa wá sí Lagos State wọ́n máa lọ tún bíríìjì. Dr. Babájídé Sanwó-Olú Ọlọ́run ló mú ẹ̀ pé àwọn àdìmọ́ǹjìrì yẹn wá tún bíríìjì ní Lagos State. Inú mi ń dùn báyìí ni inú mi ń dùn. Ó yẹ kó tú Babájídé Sanwó-Olú yẹ kó tú ọrùn yín lọ ni. Sọ̀rọ̀ o. Yanzu na da shekara 55 mata ta shekara shi ne kungiyar mutu da za ce ba zan iya ba in ba ta da gwamnati ba zan iya ba to da yana daga cikin da aka bude na ba da sunana aka sana ci cikin alherin kai abin alhamdulillah ba kuma ce aka kai wannan ba ne mai da mana da Allah kawo haka mun yi kan san da mana addu'a insha Allah Allah ya ba mu zaman lafiya ina ba da mu da sun ba Allah yanzu da kari ne na kuma jira karin da ne na jin dadin wallahi yanzu to ade Ẹ̀rí bí ni wọ́n ṣe ń dùn. Sọ̀rọ̀. Àwọn tí wọ́n kó ní Kwara ni ẹgbọ́n kan tí obìnrin yìí sọ lára àwọn tí wọ́n kó ní Kwara sọ̀rọ̀. That's how we keep our children. And we have 6 people who are here. They ask of us, please not because I think. Bàbá wa Adéyẹmí ẹ̀rọ mute. Àwọn tí wọ́n gbé ní Kwara ni lára àwọn ẹ̀ka lẹ́mà sà lára àwọn ọmọbìnrin yìí wà. Ó ní àwọn ẹ̀ka lẹ́sà ẹni sùúrù sà. Ó ní lára àwọn ọmọbìnrin lára àwọn tí wọ́n wà ń bẹ̀ olóyún àwọn tí wọ́n bímọ even obìnrin kan láàrin yẹn ọmọ tán wọ́n gbé wọn àtọmọ ẹ̀ méjì ìkan kú sọ́hùn ìkan kú ńgbà tán délé. Àwọn elétí kànnà wọn bí etí ajá wọn ò ní kí wọ́n sí àwọn Boko Haram mọ́lé o torí àbúrò ìyá wọn ni wọ́n àwọn ọmọ Ìbàdàn ní kàn ṣe mọ́lé
ọ̀rẹ́ bá wa gbóṣòro ká tó continue. Mo kí Yorùbá wí ṣe rí àwọn bíbù yìí kò sígbà tí ogun ẹ̀sìn oníṣẹ̀lẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ n pàtẹ́wọ́ fún yín. Kò sí ìgbà tí ogun ẹ̀sìn oníṣẹ̀lẹ̀. Torí pé ṣe láwọn bíbù yìí ariwo tí ẹ̀ ń pa ariwo tí àwọn ọ̀dà mẹ́díà ń pa àtẹ̀yìn náà òun ló jẹ́ kó dàbẹ̀ ni pé ó ká wọn lọ́wọ́ kò díẹ̀ nǹkan tí wọ́n ṣe nínú tìyẹn wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ariwo táwọn èèyàn ń pa látọ̀dí ìṣẹ̀lẹ̀ àlọ́dún ti bẹ̀ sí pariwo òun ló ká lọ́wọ́ kò ṣùgbọ́n sì ẹ̀ máa yẹ ká tọ́ra wa Yorùbá sọ pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ má bẹ̀rù mo ṣe bí òwe. Bá mi ẹ pa mi. Àwọn ládẹ́ẹ̀dẹ́ yẹn tí Yorùbá sọ ó yé Yorùbá ṣùgbọ́n lọ́wọ́ yìí sìn àwọn kìrìtẹ̀ ń wò yìí àwọn àbá lórí àwọn òṣìṣẹ́ ń wò yìí. Àwọn ẹni òfò ẹ̀wọ̀n wọn lè pè àwọn ẹni òfò. Wọ́n ti ṣe ní north wọ́n máa ṣe bẹ́ẹ̀ o wọ́n ti mú sọ lọ́kọ́lẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹni bí wọ́n yẹ bó ṣe sọ̀rọ̀ ẹni sùn wọ́n ní YouTube mi ẹ̀kọ́ ẹni sùn kí ló dé wọ́n ní YouTube mi ẹ̀kọ́ bàbá wa bí ẹ máa pè sórí kí lórúkọ ẹ̀ ní o ẹ máa pè lórí fóònù ẹ pè lórí fóònù wọ́n ní YouTube mi ẹ̀kọ́. Ẹjọ́ ṣé ohun mi ló ẹ̀kọ́ àbí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹjọ́ ṣé ohun tèmi ló ẹ̀kọ́ àbí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí TikTok ẹjọ́ ṣé ohun mi ló ẹ̀kọ́ àbí àwọn tó ń sọ̀rọ̀ lórí TikTok ẹ dákun ẹ ṣàánú ajé o ṣé ohun mi ló ẹ̀kọ́ àbí àwọn tó ń sọ̀rọ̀ lórí TikTok ká lè mọ pátá fẹ́ ṣe child padà get started Brian. Anything. Be fun, Abby. Okay. What is stop? What is stop by? What is stop? Jẹ́ kí n continue. Ẹ jẹ́ kí n bèrè bóyá wọ́n gbọ́ yín. Ẹ má sọ̀rọ̀ ní ṣókí wá bẹ̀. Ẹ̀yin yẹn wá tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ kẹ́ bá yẹ kí n mọ̀. Ẹ̀yin yẹn wá dá ẹni tó ẹ jẹ́ kí n bá àwọn fáǹsì mi dà. Àwọn fáǹsì mi kíní yẹn máa ń dùn mí. Tí wọ́n bá sẹ́ni tó sáré wá sórí TikTok ní sọ́wọ́n akọ síbẹ̀ pé YouTube ń ẹ̀kọ́ mi ní mọ̀. Ìjà ìtì máa ń ṣe show lọ́wọ́ there is any tí tó wá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa mọ̀ ní comment section. Mo ṣe máa ń wò káàkiri báyìí ẹ jẹ́ kí n máa mọ̀ ní comment section. Mo fọlọ́wọ́n ọba àbẹ̀yìn ẹjọ́ kálí bá gbádùn ara tí jọ ń ṣe show yìí. Tó bá sọ̀rọ̀ lórí TikTok tẹ́ bá gbọ́ ẹ jẹ́ kí n mọ̀. Tí bá ń sọ̀rọ̀ tó bá ń ẹ̀kọ́ àti tó wà ní bá kan ẹ̀ka mọ̀. Ṣé pé tó wà lórí show ẹ̀ bá wa like show bá wa tẹ̀ turn pop lórí ẹ̀. So àwọn tó bá máa flag wa wọ́n máa gbọ́wọ́lé náà ni wọ́n ní rí flag o ṣùgbọ́n problem máa wà bí kò máa bí kéèyàn méjì máa jábọ́ mẹ́ta tó máa report page wa àwọn tó ń ní page àwọn TikTok nǹkan kan wọ́n lè máa drop àwọn tó ń wò wá ẹ ṣeun bàbá wa ẹ bá wa gbóṣò kàwé bí wọ́n ń gbọ́ yín. So wàhálà wà gan o wàhálà wà gidi gbogbo náà ṣe nínú tiẹ̀ wọ́n sì máa practice ẹ̀ o wọ́n máa practice ẹ̀kọ́ máa gbọ́ breaking news níjọ́ kan pé ẹnìkan ń lọ wọ́n sọ pé ó bá àná bì wọ́n ló sọ pé ó rí kinní kan ò ṣe kinní kan wọ́n lẹ̀kọ́ pa wọ́n lagi mọ́ wọ́n yìí máa ṣe bẹ́ẹ̀. torí tẹ bá ní kẹ máa wo àwọn pípò yìí tẹ bá wo ìgbà tí wọ́n ti bẹ̀ sí fi ẹnu ara wọn tú àṣírí àwọn síta pé Mali làwọn ti wá Burkina làwọn ti wá kinní kan làwọn ti wá kinní ń létí ni wọ́n ń létí ni wọn ò jẹ́ òrò rárá. ó lé ní o. wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ òjẹ́ tí sì ń bọ̀ Nàìjíríà ẹ má jẹ́ ká tanra wa jẹ. òtítọ́ tó yẹ mí lẹ́nu sí ni pé gbogbo àwọn olórí burúkú àfa yìí àwọn àfa ẹlẹ́yin jíjó náà ẹlẹ́rù òfò lórí yìí ṣé bíjọba Nàìjíríà rí wọn àbí wọn rí wọn bí wọn rí wọn. táwọn èèyàn bá kọ́mẹ̀tì síbẹ̀ sí pé ìjọba ò lè gbé wọn torí pé mùsùlùmí ní ìjọba wọ́n máa wá àwọn yẹn kiri wọ́n mọ́ sọ̀ síjọba. and again Nigeria Army Code kí ni wọ́n fi kọ́ kéwú náà fi kọ́ síbẹ̀ wọ́n dẹ̀ bí lùbáwọn làwọn ní Nàìjíríà. So ẹ má mi ò mọ̀ bóyá pé ojú tèmi fi wò ó kọ́ làwọn lèmi máa fi wò ó ẹ lọ́rùn nǹkan tí wọ́n kọ ẹ̀yin tẹ́ bá lè translate kéwú yẹn ẹ lọ́rùn nǹkan tó ń kọ síbẹ̀ ẹ lọ́ wo
bàbá kí ló kọ síbẹ̀. èmi ò mọ ọdún kọ síbẹ̀. ẹni tó bá mọ̀ tó bá wa kọ sí comment section à ń gbọ́ yìí sàn. àwọn pípò yìí wọn ò mú kékeré ṣé yẹ kí gbogbo àwọn àfáàtẹ máa rí tẹ́ máa láwọn àwọn Yorùbá làwọn Yorùbá gidi làwọn tó ń fẹ́ yẹn irọ́ ni ẹ jẹ́ kí wàhálà ìsìn yẹn dé sí ṣé yẹ kí ìwọ ọmọ yẹ tó jẹ́ àbọ̀dìṣà tó jẹ́ kìsẹ́nì wọ́n á fọ́jú mọ́ ẹ lórí wọ́n á lọ fi ẹgbà àwùjọ náà. wọ́n á gba láti níwájú àlá àmújẹmújẹ. ìjọba Nàìjíríà èmi bí lè gbogbo àwọn tí àwọn mùsùlùmí tí wọ́n sọkúsọ lẹ́nu yìí ṣé yẹ yín Ìbàdàn tó bẹ̀rẹ̀ àròpẹ́lẹ́ ni àmọ̀ pé ó máa le ó yẹ kí wọ́n ṣàgbọ́n wọn tó bá jẹ́ kì sẹ́nì kan ló pèsè ní sí pé ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ òfin Mósè àwa náà ni fẹ́yẹ̀ ni òfin Mósè náà wà òfin Mósè wà tó burú ṣe dá lọ lọ òfin Mósè wà bọ́tí àwọn òfẹ́ gbogbo ṣìtọ́sì yẹn ìfẹ́ làwọn nídìí ìfẹ́ lọ́lọ́run sọ ìfẹ́ náà ní Bíbélì tí wàá sọ fún wa. Gbogbo tí yóò ti fàtúlù ẹ̀pà lọ́rùn tu ẹ̀bá dè wọ́n ní bùbá ẹ̀sìn wọn bẹ̀ àbá yẹn sí ọ̀rọ̀ mẹ́nu lẹ́ẹ̀kan ni. bẹ́ẹ̀ ni ó sí ọ̀rọ̀ mẹ́nu ni gbogbo ayé sìn àti bí wọ́n lè ti tún sìn ẹsẹ̀ mẹ́rin ìsìlámù ni ẹyọ kan ti kúrò mẹ́sìn. mẹ́ta ti kúrò ń bẹ̀ mẹ́ta ti kó ẹyọ kan ló kù. Ìjọba Nàìjíríà tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ kí ìlú yìí dáa táwọn náà bá ṣèṣe pé mùsùlùmí làwọn àwọn ò lè dá sí kí wọ́n bá mú àwọn pípù yìí kọ́ mú wọn. Burkina Faso kò tí débi tó dé yìí àwọn mùsùlùmí wọ́n sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ní Burkina rẹ̀ pé mú àwọn mẹ́ta ló ṣàwọn ọmọ gbàgà. ẹ̀wọ̀n ọdún méjì. ló ṣàwọn ọmọ gbàgà ẹwọ àwọn tí wọ́n tún jáde sí tó láwọn àwọn jà fún kinní kan ó gbókùnrin alẹ́ wọn lẹ́yìn wọ́n ń sun mí lójú ni. wọ́n sunkún bíi bébì mi. So ẹjọ́ tí wọ́n mọ̀ pé Nàìjíríà yẹn lóòótọ́ gbogbo ara ní tí ó ṣe pé àwọn mùsùlùmí lóbi Nàìjíríà yẹn àmọ̀fọ́ àyè kọ́ ni máa bá wọn ṣe àwọn lẹ́kọ̀ọ́ pẹ́. Tàbátẹ̀rí pásítọ̀ tó ń ṣọ̀ṣọ̀kúṣọ ẹmú náà pásítọ̀ tó bá wàásù kí wàásù ẹmú àfáà tó bá sọ̀kúṣọ ẹmú tó bá tẹ̀sẹ̀ níṣẹ́ tí náà ló sọ̀rọ̀ ẹmú ẹmú bí sí gbogbo ẹ̀ sí. وكبروا لهم كل مرصاد à ń gbọ́ yín sà. à ń bàbọ̀ ẹ ṣeun gan provost bá wa gbóhùn sókè provost ṣe wà ń bẹ̀. ẹ ṣe ìyá mi. ẹ káàbọ̀ bàbá wa mọ̀ pé ẹ máa tọ́ kámẹ́rà ṣáá ni wọ́n fẹ́ fà á já nìyẹn provost ẹ bá mi ẹ ní dààmú ẹ káàbọ̀. ẹ ṣe ẹ kú ètò. ẹ jẹ́ ń fẹ́ ìtumọ̀ pé fẹ́ fà á já ni ìtìjọ́kọ́ àjọ ń ṣètò ni. ó ṣe mí láàánú débi tí Nàìjíríà ń lọ. no sir ṣe ti gbọ́ fídíò yẹn náà àbí kí n play for everybody kan gbọ́. bọ́ọ̀ ìyá mi yẹn máa kó mo sáàkúnlẹ̀ ọ̀sá ogun tí màá yẹn sọ pátápátá mọ́ bọ́. no another one tí Yorùbá ẹni tó bá fẹ́ ká play fídíò àfáà yìí lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá wa dá sí kí purpose náà kọ́ lè bá wa gbọ́. mo ní ìṣẹ́bí tó ń ka kíní tó ń ka Quran 95. ok ó yà ń gbọ́ nísàn. ìṣòwò bá lọ tán ibikíbi tí ẹ bá ti pàdé ọ̀wọ́n ọ̀ṣẹ́ bọ́ ẹ parọ́ àti Quran 925 mo gbọ́ bàbá yẹn. ok. ṣáàbì ní tó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí náà ó ṣe mí láàánú fún àwọn Christian àtàwọn oníṣẹ̀ṣe. It's time for them to rise up because àwọn kan wọ́n fẹ́ believe pé ọwọ́ wọn ni agbára wà. ọ̀rọ̀ tí náà nìyẹn sọ tó ń ka Quran ó wà ń bẹ̀ o ṣẹ́rí mẹ́rin tó ń ka Quran yẹn mọ́ àwọn tó ń fọ́lò Muhammad gangan nìyẹn. àwọn ọmọ ẹlẹ́yìn àwọn tó ń ṣe nǹkan tí Muhammad ń fẹ́ ṣẹ́rí mùsùlùmí Yorùbá mùsùlùmí tó bá bá yín ṣọ̀rẹ́ kò ń ṣe mùsùlùmí gidi. mùsùlùmí tó bá wà láàrin wa ń bì tó lòun mùsùlùmí kì í pé òun bá wa ṣe ìyẹn òun ṣe mùsùlùmí ó kàn bá wọn gba ẹ̀sìn ni. because ó sọ ní lẹ́gbẹ̀ẹ́ chapter 5 wípé when the month of your sacrament has passed nígbà tí oṣù ọ̀rọ̀ bá lọ tán ó ní ọ̀nà láti mo ṣokùn àwọn ọ̀ṣẹ́bọ níbikíbi tí ẹ bá ti rí wọn. màá dáre. ẹ ṣe wọn lélẹ̀ ẹ dí wọn lọ́nà ẹ bá wọn títí wọn yóò fi máa pé aláwù lọ́lọ́run ó wà bẹ́ẹ̀
tí mùsùlùmí sọ bá dúró màá mi máa sọ pé wọ́n believe ẹ kàn sọ pé ó gba mùsùlùmí níbẹ̀ tó òun ṣe mùsùlùmí. bàbá wẹ̀ tó ń wò bí ẹni máa kú tèmi tọ̀la yẹn àwọn gbogbo wọn á bí oṣù ọmọ Nàìjíríà Sudan náà ti wá pátápátá Somalia Sudan náà ti ṣàn wá ẹ tún wá wo ibi tí odindi gómìnà wà tí èèyàn kan ń pe àwọn kan ní fídẹ̀ tó bá mọ ọkọ tó lọ kú pé muslim ticket àwọn gómìnà Yusuf abẹ́dẹ̀ ń ṣe báyìí gómìnà Kánò wà ń bẹ̀ ó dẹ̀ ń ṣe báyìí. bẹ́ẹ̀ni. ó ń ṣe báyìí gbogbo aṣáájú bọ̀bọ̀ yìí ń sọ ó ń kọ̀ǹdẹ́mù àwọn oníṣẹ́ ó dẹ̀ ń kọ̀ǹdẹ́mù àwọn Christian ó láwọn làwọn ní Nàìjíríà. ọ̀rọ̀ ní ọjà ó dẹ̀ máa ṣe mí lẹ́nu ní ọjọ́ ìbò Christian kan dẹ̀ máa ti dé wọn lọ bó ti fọwọ́n ara bí mo blame àwọn Christian Association of Nigeria mami ẹ jẹ́ ká sọ̀tọ̀ síbi tí ọ̀rọ̀ wà àwọn arábì tó wá jẹ́rí bàbá tí ó dìde tán pè ní ms bàbá yìí ó jẹ́ ẹnìkan tí Ọlọ́run náà because gbogbo nǹkan tó ń mú pamọ́ la ti rí ọ̀tún tó ṣe mí láàánú ni pé ọ̀rọ̀ tí mẹ́nìyẹn ń sọ ń bẹ̀ yẹn tó bá jẹ́ èèyàn kan ló sọ bí Christian ìkílẹ̀ ọ̀la máa wá ti gbé bẹ́ẹ̀ni DSS á ti lọ gbé but àwọn arábì ń bọ gbogbo ẹ̀ máa mi torí tó fẹ́ jẹ ibi tó fẹ́ lọ wọn ò kíá wọn ò kíá ìyá mi ṣẹ́rí ó dàbẹ̀ ni pé wọ́n ń lùlù ogun ni they are beating the drum of war. yes. ẹ bá ẹ tí màá mi gbogbo àwọn arábì wọn bí ṣọ́ọ̀bà tán máa gbé tán máa kù. bẹ́ẹ̀ni. ọmọ sá lọ èmi àti yín ló máa kù. wọ́n máa kó wàhálà nílẹ̀ yẹn tán wọ́n á sá lọ. ẹgbọ́n kan tí pásítọ̀ ìjọba pásítọ̀ yẹn sọ pé tẹ bá dé north ẹ̀yin làlùmọ́ńjèrè bẹ́ẹ̀ bá dé Lagos ẹ̀yin làlùmọ́ńjèrè gbogbo bí kí tẹ bá dé ẹ tún lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ ń pè wọn kan ní kèfèrí ẹ̀ ń pè wọn kan ní fídà. gbogbo bẹ́ẹ̀ ṣe dírẹ́sì mọ̀ nítorí fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá wọn fẹ́ kẹ́ wọṣọ bẹ́ẹ̀ ṣe wọṣọ. bẹ́ẹ̀ni ká dábò lẹ́nu. ká tán gbogbo everything ká máa fọ́ ọmọ wa lọ́dún mẹ́rin lọ́dún márùn-ún gbogbo Ọlọ́run dẹ̀ lè fún wọn ṣe. ìyá mi orí ètò tí mo bá tú àmọ́lẹ̀ mi ò ń ṣe lè kọ́ṣẹ́ mi ò ń ṣọmọ Ọ̀yọ́ bọ̀tẹ́ ni a bá ti bí ire kó tiẹ̀ lóun pẹ́sẹ̀ wá òun wá campaign kìíní yẹn lóńdó ògùn ọ̀gbẹ́jẹ̀ tí bẹ́ẹ̀ ògùn ó wẹ́jẹ̀ tó máa mú yóò fẹ́ jẹ wọn ṣe tíì ẹ jẹ́ ká máa bọ̀ ògùn fẹ́ lè jẹ ẹ máa gbé ṣẹ̀rí àbọ̀ because wọn táwọn ará bíi bá bọ̀ ẹ ń sọ̀rọ̀ travelling lẹ́ẹ̀kan máa mi àwọn tó ń gbé òkúta lé lẹ́yìn àwọn tó náà lọ ṣe ṣàríà ó sọ fún wọn ká má padà wá wọ́n lè padà ó fi yé wọn. ẹ wo nǹkan tó wọ̀ ní ìṣe lọ́tún máa mi wọ́n wá kó àwọn ọkùnrin wọn lọ́wọ́ ìjáàbù fún wọn. ìjáàbù wọn máa ń ìjáàbù wọn ọkùnrin ní pátápátá náà wọ́n fi ní ìjáàbù yẹn. ẹ ti rí fídíò yẹn ni fídíò ọkùnrin ni wọ́n. ẹni tí bẹ́ẹ̀ bí mo fi tìkẹ̀ tí bẹ́ẹ̀ bọ̀ wọ́n ṣe lọ kó kiri lérí àwọn kan gbà ní bíṣọ̀pù ṣe ẹni tí ìgbà tá a ṣe rí wá túbọ̀ fún wọn lówó wọn náà wá bọ́ ta tá a sọ pé gbogbo bíṣọ̀pù Nàìjíríà ṣe ẹni tí ìgbà 2023 táwọn bíṣọ̀pù yẹn jáde táwọn ọ̀ṣọ́ tán náà bíṣọ̀pù. bẹ́ẹ̀ ni àwọn mẹkáníìkì tó pè ní bíṣọ̀pù. wọ́n ṣe lọ gádà mọ́ra bí yẹn fídíò kan wà bíi wọ́n yẹn bó ṣe ń fún wa ní kíní báyìí kan lówó ìwọ tó máa gba owó yìí tó máa gba oúnjẹ tó ní bọ́ọ̀tù fún APC ò ní jèrè ọmọ. bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni you are very correct ẹ̀rọ àríkẹ́ lórúkọ ẹ̀ wọ́n máa ti yàwó mo fẹ́ ṣe ṣòfò fún gan ó lè jẹ́ pé ọ̀la ni máa ṣe fídíò fún ẹ̀rọ àríkẹ́ yẹn ó ti ya wèrè ẹ̀rọ àríkẹ́ ẹ bá mi sọ fún pé ọ̀la èmi Yorùbá wù máa jáde fún náà fún alẹ́ mẹ́ta ọ̀dọ́fẹ́ ìjọba lọ ó ya wèrè ni very useless human being ẹ̀rọ àríkẹ́ ò gbádùn o. gbogbo owó ọ̀ṣun ẹ̀ sì tiẹ̀ torí pé ẹ ṣàfẹ́ dépò kí ló dé ṣógun láyé ni ẹ mú ẹbẹ tíkẹ́tì ẹ ń ṣépè fáwọn èèyàn ìyá ìpínlẹ̀ tó bá tàbá lé tínú wọn bá dùn tó lọ kú dànù ṣùgbọ́n tó bá jẹ́ ìpínlẹ̀ nìkan níjọ́ tí Tantolúwa sọ̀rọ̀ ẹ lọ jí gbé ta lọ lọ́run ẹlẹ́fẹ́ ló Tantolúwa ta lọ lọ́run ẹgbẹ́ lọ ṣùgbọ́n èèyàn kan ló sọ̀rọ̀ kò sẹ́ni tó lọ mú wọn kò sí àwọn kírísítẹ̀ bó ṣe bí wọn tó wọ́n ṣe bí àwọn oníṣẹ̀ṣe tó yìí wọ́n á dẹ̀ dìde wọ́n á lọ vote fáwọn aráàlú ìjọba
It's a shame. Àní president, àní vice president, tó ní ẹgbẹ́ gbogbo kìíní yẹn, governor, Ìbàdàn ṣe báyìí. Ó hèlì ẹ̀, èyí governor. Ọ̀rọ̀ tó ń sọ yẹn, hate speech tó bá jẹ́ mi àti yín la tọ́mọ̀ wá ti máa wá wa. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ kékeré ni mo sọ fún Sanwó-Olú. Níbi ìníjọ́ kìíní àná, ọ̀tọ̀lẹ́tọ́ lọ gbé ní báràkì wọ́n rò pé mi. Káì. Torí aṣọra. Wọ́n mọ̀ pé mi wà ní UN bí mo ti sọ̀rọ̀. Wọ́n ti lọ gbé bọ̀bọ̀ yẹn. Tí Sanwó-Olú sọ pé soldiers are useless. Mo ní ẹ̀yìn so àwa useless báyìí. Nígbà tẹ fẹ́ lò wá ní EndSARS. Mo ní òun ló jẹ́ kí Àbọ̀dé sọ pé ọpọlọ ẹ̀ ti yí. Èmi lẹni tó sọ̀rọ̀ sí Sanwó-Olú. Mo wà ní uniform sọ̀rọ̀ sí. Ṣùgbọ́n wọ́n pè wá. Màámi mo dúpẹ́ ṣí ẹ̀ fún mi. À ń gbọ́ yín. So níbo la ń lọ, níbo la dé, níbo la ti ń tọ̀ nílẹ̀ Nàìjíríà. Especially àwọn ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá yìí, ẹ̀sìn bójoojúmọ́ là ń pariwo kíní. It's time for us to unite. Ìyá mi ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ mi ilé bí yín nú. Kó tó di 2020 nígbà tó ń campaign mo sọ kíní yẹn, àwa pẹ̀lú àwọn Súnkànmí lájọ kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation. Mo lè sọ kíní kan jọ yẹn. Wọ́n ní tí Tinubu bá ti wá ọ̀la máa gba Yorùbá. Mo ní tí Tinubu bá ti wọlé Yorùbá nation di story. Àgbélé ìgbàgbọ́. Ibẹ̀ là ń lọ yóò yá. Mo sọ kíní yẹn lọ́jọ́ kíní àná. Mo ní tí Tinubu bá lùsì election yẹn, ẹ rí i pé àwa gan-an la máa kọ́kọ́ gba Yorùbá nation wa. Mo tọ́jọ́ pé tó bá ti wà bẹ́ẹ̀, ìgbà ẹ̀ lọ́ parí Yorùbá nation gbà. Máàmi 4 years ti parí 4 years mi ò sọ pé bóyá kò lè win. Mo máa ń sọ lójoojúmọ́ Tinubu ò ní di election anybody kò win. Ó ní di Supreme Court àtàwọn judges. Àwọn judges dẹ̀ ti ń gbalẹ̀. Ìyá mi èmi ń kọ́lé fún yín. Mo wá yàn ní àṣà INEC. Tó bá gbọ́ kí ní ọ̀tá lẹ́ máa ṣáì. Ibi tí mo ti kọ́lé tí mo ti ra gbogbo. Bẹ́ẹ̀ni. Ẹ fi yẹn lẹ̀. Ohun tí mò ń sọ màmí, ṣé ọdún mẹ́rin bá wá tán báyìí? Nígbà tí àwọn hungry Fulani ti dúró, àwọn Muslim yìí, àwọn sọ pé a fẹ́ gba Yorùbá nation. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wọn tó kù, inú ẹ̀wọ̀n láti máa. Bàbá yìí bẹ̀yẹ, àlẹ́ sá lọ sí France, sá lọ jókòó. Ìkọ́ kò sí agbára táwọn tó wà ń bẹ̀ nílé yìí pẹ̀ látòrí Tinubu in another 15 years fún ọ̀rẹ́ síláyé má kì í ṣèkù. Because the body ó lè máa reduce ẹ̀jẹ̀ lójoojúmọ́ níbo ni Babangida wà ní. So tí a gbé ibi tí à ń lọ ilé yìí mọ́, wọ́n èyí tó dẹ̀ ń dùn mí jù àwa Yorùbá náà fẹ́ fi ṣẹ́wó. Àwa Yorùbá náà fẹ́ fi ṣẹ́wó. Ìlú ẹgbẹ́ wọn tó ń sọ̀rọ̀ yìí, ẹgbẹ́ gbogbo nọ́tà àwọn kan tí pásítọ̀ yẹn sọ léde Hausa nìyẹn, ó ní ẹ lọ gbogbo northern part of Nigeria, ẹ̀yin lẹ ń tọrọ jẹ jù. Ẹ̀yin lẹ láàbù máa ń jèrè jù, dábàdàkúta, àyà ilẹ̀ Yorùbá tó ń ṣàlùmọ́ ń jèrè. Ó ní àrí wọn rí àkọ́bí ẹ̀dẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀wá àwọn kan ní fídẹ̀ ẹni tó bá ti lè gbà ká lọ kú dànù wọ́n gbọ́n dẹ̀ wá ń ṣe báyìí. Wọ́n ṣe báyìí hate speech. Bàbá àwọn nìkan náà wà níbẹ̀. Ẹ bá wa tẹ fọ́fọ́ ẹ dákun bàbá wa ẹ má bá wa sọ lédè Yorùbá. Ẹ ṣe máa ní ìwádìí. No, it's okay. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ o, wọ́n bá bẹ̀rẹ̀ báyìí. Ẹ ṣe báyìí, ẹ bá rí wọn, ẹ bá wọn nǹkan tí ń ké ní ọdún àṣọ nìyẹn gbogbo ẹ̀rì tí àṣírí ti tú. Àwọn èèyàn ti ń sá kúrò ojú àwọn èèyàn ti là. Ìbéèrè lọ́wọ́ èèyàn kan mo ní kí ni ẹ̀ṣẹ̀ kí ni ìjìyà ẹni tó bá fi Islam lẹ̀ oníkàdé lórí onírìlì àwọn lè ń wò wọn. Àtọ́ bá dìde báyìí máa mi èmi dìde mò ń bá mùsùlùmí kan ó sọ pé irọ́ máa mi mo sọ ẹ̀rì Kùránì wọn ló wà bí mo sọ́ọ̀dì ẹ̀ lójoojúmọ́ wá bá mi jìnnà ẹ̀. Kò sẹ́yìn kan sọ pé Mùsùlùmí èmi ọ̀rẹ́ mi màá kàn sọ pé ó gba Mùsùlùmí ni ó kàn kẹ́wù ni ó mọ nǹkan tó wà. Ó mọ tó wà ní Àlùkùránì. Ẹ̀rí Mùsùlùmí ó sọ fún wa pé ó ní ẹ mú wọn ní ọ̀rẹ́ àjò. Bẹ́ẹ̀ni. Ẹ mú wọn ní ọ̀rẹ́ àjò. Ó ní ẹ gbá ẹ̀mí lẹ́nu wọn títí wọn yóò sọ pé aláwọ̀ lọ. Ó ti kọ́ síbẹ̀ ẹ lè jẹ́ díẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ lọ tún Kùránì kan ẹ mẹ́rin lè tún tọ́ ó ti wà bẹ́ẹ̀. Ó ti wà bẹ́ẹ̀. Mi ò lè sọ pé mo fẹ́ ràn yín ìyá mi kí n lè máa gbèrú bẹ́ẹ̀ ṣe máa kú. Ṣé Ọlọ́run tó dá èmi tó dá gbogbo àwa táwa ń bí? A wá nítorí pé o Yorùbá wuyì o kò ṣe tí mo fi ṣe o kí n lọ gé lórí ẹjọ́ irú Ọlọ́run ò nìyẹn. Àmọ́ wa Ọlọ́run àmọ́ ṣùgbọ́n tó ń gbé wá fún ẹ máa gbà wá. Ẹ jẹ́ ká pèsè èdè làákàyè. Nítorí pé wọn ò jẹ ẹ̀dẹ̀ wọn máa sọ pé Ọlọ́run fúnra ẹ lè jà tó bá wu Ọlọ́run aṣọ gbogbo wa lédè kan náà ó wu Ọlọ́run kó ní kálukú lọ síbi títí ẹ̀. Ọ̀tẹ̀ máa sọ fún mi pé Ọlọ́run sọ pé kẹ́ pààyàn tọ́ba gbogbo nǹkan tí màá yẹn ń sọ lẹ́ẹ̀kan yẹn tó bá tó ń sọ lédè Hausa yẹn ó máa fọ Ọlọ́run sí Ọlọ́run sọ pé irú àwọn èèyàn báyìí ẹgbẹ́ wọn dànù
Muslim ticket òun ni ọlọ́run bá fọwọ́ sí àwọn tí náà bá ti dùn wọ́n lọ kú lọ́yìn mútù ní kọ́ lọ kú dànù tó ń tẹ̀lé answer sọ̀rọ̀ and gọ́fúnà dẹ̀ wà bẹ́ẹ̀ bẹ́ńkẹ́dẹ́ èdè gọ́fúnà tó yẹ kó sọ fún pé ọ̀rọ̀ tó ń sọ yẹn bàbá wà bẹ́ẹ̀ ó gbọ́ o ìyá wà bẹ́ẹ̀ ó gbọ́ o gọ́fúnà tó gbọ́ ìyá mi níbi tá a bá lọ ẹ máa dùn tó bá dójú ẹ̀ mo dúpẹ́ ìyá mi mo ti gbé bàá iṣẹ́ ológun mo ṣe for 38 years. Àjọba ìjọ fani. Ẹ̀rọ ìbínú ìyá mi pé bọ́ ìsinmi lọ sókè. No. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí? Ó bá mi ní ara níbì kan. Wípé bàtà ń pariwo gbà pé Yorùbá nation ẹ jẹ́ ká dá dúró. Ẹ jẹ́ ká dá dúró. Orílẹ̀-èdè Yorùbá ló lè ṣe ẹ̀yàn kan lè bá wa ṣe ẹ jẹ́ kẹgbẹ́ Yorùbá nation. Ẹ jẹ́ ká gba kínní mo pariwo tó ìyá mi. Ó ṣe mí láàánú wípé bá ṣe ń pariwo tó nígbà yẹn. Wọ́n ń búlì wa wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wa. Tí Tinubu bá ti débẹ̀ ó máa fún wa ní Yorùbá nation. Tinubu ò lè fún wa ní Yorùbá nation. Tinubu ò lè àyàfi tí wọn ò bá jẹ́ kí Tinubu wọlé nìkan ló lè fi fún wa Yorùbá nation. Àwọn náà ti wá mọ̀ wípé tí Tinubu ò bá tàn bá jẹ́ kí Tinubu wọlé Tinubu bá fẹ́ because Tinubu fún ara ẹ sọ wípé tẹ́ ẹ̀ bá jẹ́ kó òun wọlé òun á padà sílé. Wọ́n dẹ̀ mọ̀ pé ilé tí Tinubu fẹ́ padà sí yẹn wọ́n mọ̀ pé ilé Yorùbá nation ni. Ó ní wọ́n ṣe ó dẹ̀ mọ̀ pé òun gbé Yorùbá nation ti ń gbé àwọn ọmọ Yorùbá already. Ó ní wọ́n ṣe fún Tinubu ní kinní yẹn. Sunday Igboho ṣe ń lọ gbà yẹn Sunday Igboho wọ Èkìtì ó wọ Oǹdó gbogbo Oǹdó dẹ̀ shut down. Somebody said no one said so. No one said what? No one said so. No one said what? Because I said it. Èmi sọ ní Adé Buhari ṣe jáde fún mi pẹ̀lú Mewolaka àti àwọn aṣíwájú bloggers. I said it. Wípé títí tọ́ba a pariwo fún yín nígbà yẹn ṣùgbọ́n ẹ̀mọ́ nísìnyí tó bá gbé campaign Tinubu wá fún mi mo máa campaign Yorùbá Wuyì lórúkọ mi torí nígbà yẹn a rí àìmọye ọ̀fà èmi yìí kò yẹ kí n máa ṣọmọdé mọ́ nílùú òyìnbó a rí àìmọye ọ̀fà torí ó gbóná nígbà yẹn tí ọ̀fà oríṣiríṣi ń jáde wá ṣùgbọ́n èmi tọ̀hún ẹ̀ dáhùn wípé káwọn èèyàn mi kọ́ pò ní kinní ni. Now listen. Tàbí kó máa ya ní ìbú tó máa lọ ya ní òwò. Tàbí kó máa ya lóòrò bá lọ ya ní ìbú. Tá a bá dìbò 2027. Ṣé rí the best ni pé kó ní ká kú dúró láyé ẹ̀. So ẹ mọ̀ pé kí ní ìsìn. À ń gbọ́ ní sà. Ẹ bá kọ́ Yorùbá nation ní Nàìjíríà báyìí ẹ̀wọ̀n lẹ́ lọ. Ẹ kọ́kọ́ Yorùbá nation kẹwàá dé kẹrin láàrin títí Nàìjíríà. Ẹ̀yẹ kọ́ yìí. Ẹ fẹ́ yọ̀ kọ́ lọ mú kó wá lọ síbi náà tó ní Yorùbá nation tó wọ́n ti ṣe ẹ̀ ó ti lọ làbọ̀n so àti lùsì kìíní yẹn yá mi èmi ti yọ owó fi ẹsẹ̀. Bàbá mi ẹ má wà discourage inú mi dùn pé ológun ni yín provost ẹ̀yin èèyàn mi ṣẹ́ wa pẹ̀lú mi àtàwọn lórí YouTube ẹjọ́ tó lọ lọ́hùn kíní tí YouTube yẹn ó ti dákẹ́ bí ọmọ bá wa contribute sọ̀rọ̀ tá à ń sọ yìí YouTube yẹn dákẹ́ àdéhùn wọn láwọn èèyàn tẹ̀tọ́ ń pọ̀ ìwàlẹ̀ wa náà ló tún sọ sí àwọn èèyàn ẹ bá wa like ètò ẹ bá wa share video yìí ẹ bá wa kọ opinion èèyàn kan lè kọ kọ́mẹ̀ntì 1000 bí ṣe ń sọ̀rọ̀ yìí mò ń wò káàkiri mò ń wo kọ́mẹ̀ntì mo ṣe mọ̀ pé kọ́mẹ̀ntì orí YouTube ti dúró ti Facebook náà ti dúró TikTok nìkan ló sì ń bá wa kọ́mẹ̀ntì. ṣé rí ẹ má jẹ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ̀yin náà ti lose hope lórí Yorùbá nation. Bàbá mi èmi ò lose hope o provost mi ìfẹ́ kẹ́ lose hope àti gbogbo ẹ̀mọ Yorùbá tẹ bá ń wò mí mi ìfẹ́ ká lose hope 2027 is around the corner. Ṣé rí di mọ́ tá a bá dáadọ́ tó bá sì jọ ń ṣe pọ̀ tribalism yẹn máa continue. Yorùbá we want to vote for Yorùbá, Igbo we want to vote for Igbo, Fulani we want to vote for Fulani. Tribalism yẹn dẹ̀ ń fìyà jẹ àwa tá a jẹ́ tálíkà. So we should not give up on Yorùbá nation. Tó bá ní wọ́n gbé fún Tinubu ní 2027 after Tinubu bá kó bẹ̀rẹ̀ ní 2027 ní 2031 kí ló máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Tó bá wá ní wọn ò gbé fún Tinubu ní 2027 tó ní ká dá dúró àgbákò náà tún ni.
torí insecurity yìí àwọn people it will be lucrative business that will continue and àwọn wèrè tó wà nílẹ̀ Yorùbá àwọn ṣoṣo àwọn ẹni òfò tó jẹ́ pé wọn ò rí owó láti fi dá àwọn ọmọ olókoòwò irú wá sí lansing wọn ò lè establish business fún because wọn ò fẹ́ progress all they want ni pé aláàjì sàlámù àlékún aláàjì sàlámù àlékún ẹfún ẹmọ ọfẹ lọ sí school kó máa fún wọn ní kóńgò gàrí kó láwọn ń yọ sàká àti mùnírù. ẹ jẹ́ ká padà sí àyè Buhari tẹ́ sọ yẹn bá mi. ok. nítorí wọ́n ṣẹlẹ̀ èyí tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀yọ́ state níbi ẹjọ́ ẹ rán mi létí tí ò bá jẹ́ Lam Adésínà ajé Adédọ̀jà nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Yorùbá àti Fúlàní pápá Fúlàní Buhari ọkọ̀ ṣe ní mílíkì bá wọn ti rìtáyà ó gbéra láti Katsina mo wà nígbàdàn mi ò mọ kókó ṣé Lam Adésínà ní abí Adédọ̀jà ló jẹ́ gọ́ọ̀mù báyìí wọ́n ní gbéra láti Katsina ó dẹ̀ fly wá sí Ìbàdàn ó tà sí normal thing as the ex-military ó kọ́kọ́ wá sí 2D àkọ́kọ́ ṣe gádọ́nà fún ó dẹ̀ lọ bá gọ́ọ̀nà ó dẹ̀ challenge gọ́ọ̀nà pé wọ́n tó gbọ́dọ̀ pa Fúlàní kan nígbàdàn wọ́n dẹ̀ àgbẹ̀ ìwọ̀n nígbà tí màá ní wá wà lórí èyí ẹjọ́ Fúlàní wọn náà mú bí Fúlàní ṣe pààyàn tó. kò sí o and the legacy continues bí wọ́n ṣe pa àwọn èèyàn tó ní Ọ̀yọ́ níjọ́wọ́ Ṣèyí Mákindé wọn ò bí da kówó kí ọ̀sìn wọn ò bí Ṣèyí Mákindé dá débẹ̀. Ògúndé o. Ògúndé o a padà fàájà lórí ètò yìí lè ní yìí o a padà fàájà because kí ni òpù wa kò sí òpù wọ́n yẹ pàrọ̀ tó lọ́yọ̀ọ́ ń jọ òun tó pọ̀ yẹn tí fídíò tún gbé bọ̀ yẹn tó gbé wọn ó kúnlẹ̀ bẹ́ẹ̀ ni pé wà lójú bí pàmì wà lójú ogun ni. Wọ́n yìn ní ọ̀sán gangan ní Ọ̀yọ́ state ẹ wo èèyàn tí wọ́n pa wọn ò bí Ṣèyí Mákindé rè kówó bọ́là wọn ẹ bá wa gbóhùn sókè Ṣèyí Mákindé wọn ò bí rè kówó bọ́là wọn à ń gbọ́ yín o. Battery 90%. Hello. iPhone 5. Network kọ́ à ń gbọ́ yín. Ok, ẹ jọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ inú mi ń dùn sí i because èmi tún ṣe padà sí Amẹ́ríkà ni mi mọ nǹkan tá a lè ṣe gba àwọn bàbá kan ṣáà wà tán ni wọ́n ní nǹkan tó máa gbéra wọn sórí kinní àwọn blogger máa lọ bá wọn ṣé wọn ò lè wá nǹkan kan ṣe sí ni tó ń yóò sú mi. kò sú yín tó mi àwọn bàbá tó máa ń bọ̀ tàpé àwọn lè gba ní ògiri wọlé kí lóun bá yẹn ò help wa. bẹ́ẹ̀ni. but why are they coming online wọ́n tún ṣe ẹgbẹ́ kan sórí online Yorùbá Gidi ìyẹn gbé sí ó ní ìjígbéhùn àwọn lọ sínú ìdíròkò 60 years lòun ló ń bẹ̀ ń bò dé èdè ṣé kò gbọ́yà tó ń jẹ àwọn èèyàn ni. ṣìkìní yẹn lèmi ṣe kí n wò ó tí máa ń gbé ọkọ̀ kí nìkan ẹnìkan mi wo fíìmù mi wo program mi wo program yẹn mọ́ because we don't expect you guys to be coming online máa sọ pé ẹ ṣàwọ́ ẹ. àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí nǹkan tó lè ṣe lóru ni tí wọn nídìí láti ẹ̀ ti sọ pé èèyàn kan pa àwọn fẹ́ ṣe é. ẹ kú ètò ayé ò ní mú ẹ o ò ní fẹnu kọ ò ní fara kọ o. ẹ ṣeun gan bàbá mi ẹ sọ̀rọ̀ kan ṣe bá mi tọrọ yẹn sọ ẹ ní àríyá Yorùbá nation tó. ẹ tún kábọ̀ fún sẹ̀ríà ìyá mi ò fẹ́ jà fún Lagos ìfẹ́ jà mo ń jà fún Ondo ọmọ Ondo ẹ̀kẹ́ ni mí Ògún àwa ń bọ̀ ṣàyẹ̀wò lè dọ́dọ̀ wá wọ́n mọ bí bẹ́ẹ̀ lè gbé lọ because àsìkò tó àwọn ọmọ wa ò ní lè jáde wọn ò ní lè ṣe transport ẹbí ọmọ ọmọ ọdún mẹ́fà ẹbí ọmọ wọn tí wọ́n bá ti lọ set up ní sàríà court yẹn síbì kan wàhálà bá dé ìyá mi. ẹ jẹ́ ká tún play fídíò yẹn lẹ́ẹ̀kan sí. ẹ̀jẹ̀ ológun. lórí ilẹ̀ wa kẹ́mú wọn lẹ́rú. lórí ilẹ̀ wa kọ́ mú wa lẹ́rú. wọ́n sọ̀rọ̀
kẹ́tìlẹ̀ mọ́ wọn wálé lórí ilẹ̀ wa ẹ̀sìn mọ́ wọn wẹ́rẹ́wẹ́ wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lọ ọjà kẹ́tìlẹ̀ mọ́ wọn jáde àgbọ̀ níta ẹ̀sìn mọ́ wọn. wẹ́rẹ́wẹ́ àwa mùsùlùmí lálẹ́ tó àti ṣe kébìrì mọ́lẹ̀ èyí ṣe fi ní ó lẹ́tọ́ àti ṣe wà mọ́lẹ̀. وكفوا لهم كل منصات ẹ wù wà lọ́pì fún wọn bẹ́ẹ̀. ẹ tilẹ̀ fún wọn bẹ́ẹ̀ ntọ́lọ́sọ́lá àgbáyé. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé ntọ́ yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹni yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀wọ̀n fún ọ̀fẹ́ yìí o. ohun tẹ́ ẹ bá ṣe fún yàn tẹ́ ẹ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ààrẹ tiẹ̀ tẹ́ ẹ bá ààrẹ tiẹ̀ òun ààrẹ sí. Pípa wọ́n ní kọ́ tó wà mọ́tò tó wá o. Wọ́n ní kọ́ tilẹ̀kùn mọ́ mọ́ onílé o. Lórí ilẹ̀ wa fún fídíò ẹ̀ máa pílẹ̀ pé bá a gbóhùn sókè tó tún ń pòwe. Nípa àtètè mọ́lẹ̀ ò lè sá lọ. Ò lè sá lọ àtètè mọ́lẹ̀. Ó dáa báyìí. Inú mi dùn sétò tẹ́ ṣe ní alẹ́. Inú mi dùn pé mo dẹ̀ ní àǹfààní láti pété náà lè dá. Ṣé rí inú mi dùn náà? Ó yẹ kó ṣe wá báyìí torí gbogbo àwa ọmọ Yorùbá adọ́rùn mòótọ́ ni wá. Adọ́rùn mòótọ́ la jẹ́. Bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí, àwọn kọ̀ọ̀kan tó tẹ̀ sí pé àwọn ní tó yẹ kán yìí jọmọ Yorùbá gan tí wọ́n la ojú wọn báyìí wọ́n dẹ̀ gba etí wọn wọ́n ń gbọ́ báyìí ẹjọ́ kí làwọn nígbà tẹ rírù nǹkan báyìí tán àwọn èèyàn àwọn àfáà tí ń jáde sí wọn ti ń sọ ìgbà tẹ láwọn ms bàbá wọn parọ́ ni ṣé wọ́n tún ṣe ẹ ti ń gbọ́n sìn káàkiri ṣé wọ́n tún parọ́ náà ni àwọn kan dẹ̀ sì jókòó sínú ìsìlámù yẹn wọ́n dẹ̀ sì jókòó síbẹ̀ tẹ́bi bá jẹ́ kí mo sì jẹ́ mùsùlùmí ni pẹ̀lú ilé tí mo gbọ́ yìí máa kúrò bẹ́ẹ̀ gbogbo tó bá wù kó máa gbà àwọn kan sì jókòó síbẹ̀ wọ́n sì láwọn ń ṣe ẹ̀sìn wọ́n láwọn ń ṣe ẹ̀sìn I'm sorry to say then ẹ wo orú ms bàbá gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn àwọn kan tún sì jáde wọ́n á máa ṣe èpè fún ẹ̀yin fún ayín lè fojú ara yín kà ẹ rí bí àwọn èèyàn ṣe kà kí ló ṣe wá àwọn ọmọ Yorùbá kí ni pírọ́blẹ́mù pa kí ló ṣe wá gangan wọ́n jẹ́ ẹ ti mọ̀ pé Allah kò ń ṣe Ọlọ́run bàbá Akéwùgbà Gold ó sọ àwọn wáàsí tó bá lóhùn ṣàbí tó bá fi ń bá wọn kan wí gbogbo ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ tó máa ń ju gbogbo èlèmí máa ń ká ó sọ níbi kan níbi tó lóhùn tí ń pàrọwà tó lóhùn ṣe ó ń dọ́gbọ́n sọ̀rọ̀ ó ń ṣe wọ́n ìdíkọ̀ peacemaker bá láṣẹ máa sọ ó ní ìgbà táwọn bàbá àwọn gbé wá ń gbà yẹn ó ní ọgbọ́n ó dẹ̀ lè máa sọ pé kí ni ó lọ ọgbọ́n náà fi gbà lọ́wọ́ náà fi ń gbà tọwọ́ wọn èyí náà ẹ̀fọ́gbọ́n bá wọn ṣe ni ẹ̀fọ́gbọ́n so definitely ọgbọ́n yẹn lòun sì fẹ́ kán máa lò fún wa ọgbọ́n tó lò fáwọn bàbá wa ń gbà yẹn ló sì fẹ́ kán máa lò fún wa ẹ wo ibi tí ọ̀rọ̀ ń lọ ẹ̀yin kọ̀ọ̀kan tẹ bá ní kò lè kàn yẹn jẹ́ mùsùlùmí àbí ẹ jẹ́ kìrìsìtẹ́nì gbogbo advice mi pé gbogbo ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì àbọ̀ oníṣẹ̀ṣẹ̀ tẹ bá sì ní mùsùlùmí kan nínú ẹbí yín ẹ máa sá fún o I'm telling you ẹ máa sá fún because nǹkan máa ṣe gbogbo all these things fún wọn secondly bàbá wa Tinubu tàìtì ẹ̀ ń sọ iná kò lè gbé wọn ẹ mọ kan tí mo sọ pé kò lè gbé anybody irú àfáà tó ń sọ̀rọ̀ kò lè gbé I'm sorry bàbá mi sọ pé wọn bí ní kò wọ ẹ lè gbé tó lè gbé gómìnà no ẹ sọ fún mi tó lè gbé gómìnà ní tó fún wọn tó fi lè gbé gómìnà fi lè gbé irú àfáà yìí tó bá gbé àwọn kàbá àwọn àdìdè ó máa sọlẹ̀ ni á sọlẹ̀ tipátipá so ẹ má ìsọ ìpè kan gbé àwọn bàbá yìí ṣe bí àwọn mùsùlùmí wọn á jí wọn á pèrún láàárọ̀ ní ìdájí wọn á pè láì márùn bẹ́ẹ̀ ni kí ni a máa dún microphone ó sì ń dún bẹ́ẹ̀ náà kí n tó kúrò ní bẹ́ẹ̀ àmì kí n tó kúrò ní bẹ́ẹ̀ ṣe ìdún náà nìyẹn tí n bá báyàn sọ̀rọ̀ lórí fóònù àmà gbọ́ tí microphone yẹn á máa ké ṣe bí àwọn kìrìsìtẹ́nì tó ń wàásù nínú kìíní nọ́mbà jù mùsùlùmí ń wàásù á close gbogbo ojú títì ẹwọ ẹ̀fà tó bá fẹ́ kọjá síìkì ni ó fẹ́ bímọ ni ìbá kú síbẹ̀ ẹjọ́ kí náà sọ nípa ti mùsùlùmí ṣọ́ sọ gangan tó gbogbo ẹ̀yìn kẹ́ẹ̀sọ pé kán gbé wọn kò possible
òdìjọ́ tí Yorùbá bá mọ̀ pé òun ẹ̀sìn tóun ń ṣe yìí ẹ̀sìn kan ló máa inú mi dẹ̀ dùn ṣẹ́rí gbogbo èyí tẹ́ pera yín ní mùsùlùmí tẹ́ sì jọmọ Yorùbá tẹ́ rò pé ẹ̀ ń ṣe ẹ̀sìn tẹ́ rò pé inú yín ń dùn sí àbí tẹ́ dákẹ́ tẹ́ ń wò pé bóyá ẹ̀ lè ṣe ẹ̀ fẹ́ kúrò ń bẹ̀ ó padà bọ̀ lórí yín ẹ̀wọ̀n àwọn Haúsá ń sìn gbogbo kìnnì kan nírọ̀lẹ́ bọ̀bọ̀ Haúsá yẹn ń sọ jáde pé àwọn máa clear Haúsá díẹ̀ onítòun bá ti fojú rí báyìí àbọ̀ ń gbọ́ Haúsá kan lọ sóko oníbẹ̀ làwọn máa fún àwọn máa pa silence so wọ́n ti clear Haúsá díẹ̀ ó padà délẹ̀ Yorùbá tó bá rí pé à ń gbé ọwọ́ ká àfẹ́ṣe kìnnì kan gbogbo ẹni tẹ́ bá ń lọ sóko àbí tẹ́ ṣe ń lọ sọ́nà ọjà ẹ máa kíyèsára wọ́n á máa mú wọn balẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni everybody lọmọ tó ń ṣẹlẹ̀ ń sìn irú àwa Yorùbá tá a sì láì dẹ̀ sí ń ṣe Islam bàbá sọkọ tí ẹ má bínú mo dárúkọ wọn lórí ẹ má bínú pé Yorùbá wù pé mo dárúkọ wọn á dárúkọ wọn for one reason lórúkọ nǹkan lè mọ̀ pé àwọn gangan ni bàbá jáde sọ pé Yorùbá tó bá sì ń ṣe Islam lọ́wọ́ tá a wà yìí ó dà pé wọn tí ìmọ̀ nǹkan tó ń ṣe wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí gbé máa yẹn ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí gbé ms bàbá ṣépè. Sokoti gbẹ̀mẹ̀ bàbá ṣépè. bẹ́ẹ̀ ni mo sọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé orí ẹ̀ ti dàrú kìnnìkan àdẹ́gbẹ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ fún yín sà òótọ́ ọ̀rọ̀ ló sọ fún ẹgbà ọmọ Yorùbá tó bá pèrè ní ọmọ Yorùbá tó bá sì ń ṣe Islam pẹ̀lú gbadúrú wọn tẹ́ gbọ́ yìí tẹ́ bá sì sọ pé ń ṣe Islam pé Islam kan ṣe kinní kan àtẹlẹ tó ṣe àtẹlẹ kò sí kankan ní méjèèjì tó àtẹlẹ pé oní peacemaker làwa àwa ò ṣe kinní kan Islam is Islam ẹ ti gbọ́ pé ṣe ti gbọ́ sí ẹ ti gbọ́ pé ẹbọ Saudi lẹ̀ ń bá wọn ṣe kò sí tó Islam kan yàtọ̀ sí kan èyí kan fàlàfíà ọmọ Yorùbá ti gbé titi yín ni ẹbọ Saudi ni then why can't you leave it for God's sake tẹpẹbọ Saudi lẹ̀ must you do Islam ni ló fẹ́ máa wọlé pa ló ti ń pa yín ló ti ń ṣoríṣiríṣi ẹ náà lẹ ń gbọ́ ìkílókù tẹfẹ́ gbà ń di ẹ jẹ́ kí everybody dìde ṣẹ́rí ìtàbá fi ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run máa ṣe Ọlọ́run á gbà fún wa ṣùgbọ́n lóòótọ́ àti kó sí páńpẹ́ ilé iná ẹ ṣàjẹ́ ká máa fàdúrà tì ká máa bẹ Ọlọ́run fún bàbá Tinubu kó jọ̀ọ́ ká máa bẹ̀ ni pé kó jọ̀ọ́ kó torí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ because tábàlà ṣẹ̀ṣẹ̀ ń gbé kinní kan sì pa afẹ́fẹ́ sí wọn kó má lọ dogun ọ̀nà méjì ẹ jẹ́ àti onísìnyí àti pápá kó sọ́wọ́ ẹ jẹ́ ká máa fọ́ Ọlọ́run ọba tì wọ́n ká máa fọ́ Ọlọ́run ọba bẹ̀ wọ́n and then tó bá máa ṣẹlẹ̀ tínú máa fi bí bàbá yẹn náà tó máa jagbà tó máa pín òní ká máa gbà ṣé ní gbogbo ìtẹ́ rò pé wọ́n Nàìjíríà ẹ má bínú mà gbogbo ìtẹ́ rò pé wọ́n Nàìjíríà kó máa wọ́ọ̀kì àtẹ̀jẹ́ politician àtẹ̀jẹ́ onímìdó àwọn politician mọ̀ pé kò lè wọ́ọ̀kì ṣùgbọ́n ẹ̀yin olówó kọ̀ọ̀kan àbẹ́yìn ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan tẹ́ ṣì ń rí jẹ lẹ́nìí nínú yín ṣì ń dùn pé kò kúkú kàn mí ṣárí problem kan dẹ̀ wà lára wa Yorùbá tí ò bá ti kàn mí Ọlọ́run ṣe kò kàn mí Ọlọ́run ṣe ó ń bọ̀ wá kùn ẹ́ no matter what kò kàn ẹ́ lẹ́nìí ni òmùlẹ̀ tó máa mọ́ lọ́la ó máa kùn ẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe rò pé kò kàn mí kì í ṣàtìrí tèmi ṣe kò lè pay wa o ó better everybody wá dìde Nàìjíríà ò lè kó tí bó ṣe lè kò lè good kò lè work Nàìjíríà ò lè work ẹ gbàgbé ẹ kò lè work àwọn people yóò ní jẹ́ kó work kò dẹ̀ lè work forever nìyẹn àfi tá a bá dẹ̀ fẹ́ dẹrú bẹ́ẹ̀ bá dẹrú lé ẹ máa àwọn ọmọ wa tó pọ̀ ẹ má gbàgbé pé àwọn inú ẹ̀ làwọn náà wà àwọn people yóò ní wọn ní nísìnyí o ti tá a bá pín tí òfin titi wa tó bá dúró ìgbà yẹn nìkan la tó lè ní ìsinmi tó lè wà fún Yorùbá o àfi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn kankan àbí kankan ẹ dìde ẹ fi ẹ̀sìn sílẹ̀ ẹ lọ wò fúnra yín wọ́n ti ní kẹ́ lọ wò náà ìgbà gbogbo àwọn fásitì yẹn lọ wò fúnra yín ẹ má ṣàdọ́rùn mòótọ́ kí ni problem yín gan ẹbọ bìkan lè ń ṣe ẹbọ tilé yín wà ń bẹ̀ then what is the problem ẹbọ náà ló wá ń pa yín wọ́n fẹ́ gbé sàríà wá sí wọ́n fẹ́ kí everybody máa daṣọ dúdú borí Yorùbá ṣó lè tẹ́ yín lọ́rùn mo béèrè ni o ṣé ó lè tẹ́ yín lọ́rùn kẹ́ máa daṣọ dúdú borí kójójú yín nìkan lẹ máa rí tẹ́ bá dẹ̀ ní pé kò lè rí bẹ́ẹ̀ kò inú yàrá ẹgbẹ́ yín báyìí ló máa bá yín gbà yẹn lẹ máa ẹnu sọ pé adọ́rùn mòótọ́ nìyí gbà yẹn lẹ máa kábàámọ̀ nǹkan tẹ́ ì ṣe lẹ máa kábàámọ̀ nǹkan tẹ́ ì ṣe ó bẹ́tà kẹ́ everybody dìde kẹ́ jẹ́ ká gbára wa sílẹ̀ the best thing nìyẹn kọ́ ló ń bá wa ṣe so lórí ẹgbẹ́ tó lù táwọn Haúsá yẹn lóòrùn máa pa wọn mọ́kò ó dìdí sọ ẹ̀yìn rí ẹni fídíò yẹn lọ́wọ́ ẹ sẹ̀ǹdẹ̀ sí mi. màá sẹ̀ǹdẹ̀ sí bọ̀bọ̀ kan báyìí ó túmọ̀ ẹ̀ ó lóun màmá ó ní má tí mo bá ti fi tọ́ lọ sóko báyìí wọn á lọ pa wọn mọ́nà òkò wọn á máa gbé orí wọn silently ni so wọ́n fẹ́ clear Haúsá ṣé yẹn kò tó ó imú wa lélẹ̀ tí ń ṣẹlẹ̀ náà tẹ́ bá gba tòkèrè tẹ́ gba ti Egypt tẹ́ gba ti Morocco tẹ́ gba ti Turkey imú wa lélẹ̀ tí ń ṣẹlẹ̀ ṣé báwọn ọmọ Haúsá ò ṣe lẹ́nu lẹ́nu tó sọ wọ́n dànù mọ́ ń jì ní ṣe jọ́
ṣé bó ẹ ṣe fẹ́ káwọn ọmọ Yorùbá rí nìyẹn ni kí ló dé akọni wọn wí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ẹ̀ lè kó gbogbo ẹbí yín kúrò lé so Yorùbá wù yẹn ṣe gan ni inú mi dùn fún ètò tá. wọ́n ní kẹ́ tó ọ̀rọ̀ Ṣokotí sọ nìkan náà ìṣẹ̀wọlé àwọn kó Ṣokotí wọ́n ní kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Ṣokotí. good bàbá Ṣokotí mo tún padà repeat ẹ̀ àwọn náà mọ̀ pé fídíò yẹn mo lè lọ wá bàbá Ṣokotí ṣe ètò torí pé ms bàbá sọ wípé ọmọ Yorùbá tó bá pè é ní ọmọ Yorùbá tí ẹ̀jẹ̀ Yorùbá tó jẹ́ pé both father and mother Yorùbá ni ìyẹn la kíláàsì pé ọmọ Yorùbá gidi tó nítorí ẹlòmíì tó bá jẹ́ kò sáyé tí ò ń ṣe ọmọ Yorùbá gidi òbọ̀ táwọn kan máa dìjúra wọn lọ bọ ìwọ tó bá pè é lọmọ Yorùbá tẹjẹ yẹn flow pé ìwọ tó bá ṣì ń ṣe ẹ̀sìn Islam sí kódà pé kìíní ìpínlẹ̀ ms bàbá sọ yẹn pé pẹ̀lú all these evidences pé ìwùgọ tí ò ń ṣe tẹnu ọmọ Yorùbá gan ẹ ń wo TV ẹ ń wo YouTube ẹ rí bí àwọn other countries kò ń ṣàwa nìkan kò ń ṣe Yorùbá nìkan ló ń dìde kò ń ṣe Nàìjíríà nìkan kọ́ láti dìde ní tí bọ̀bọ̀ yẹn sọ nìyẹn pé ẹ ti gẹ́ẹ̀tì kìíní ó ti wà glaring pé ẹ bọ́ọ̀bì kan lẹ̀ ń bá wọn ṣe àwọn yóò dẹ̀ láìkì yín ẹ ti gbọ́ oríṣiríṣi àwọn ọmọ wa tó wà ní Saudi gan ti jẹ́rìí sí pé this is how they are bí tẹ bá ṣèwádìí ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣì ń fi ẹ̀sìn yìí sìn pé ó dẹ̀ pé nǹkan míì wà ń bẹ̀ bàbá jáde bàbá Ṣokotí jáde mo tún padà tú orúkọ wọn sọ wọ́n sọ pé orí ẹ ti dàrú wọ́n yí àwọn òbí ẹ nílé òṣè kìnnì kan òun sọ pé kìnnì kan bàbá. I mean you cannot trust any one of them if they are in that religion. I don't trust any one of them. Sure. But it's high time fún yín láti wí pé kẹ́ lọ ṣe kíni mo fi opportunity bá bàbá yìí sọ̀rọ̀ sí kẹ́ lọ fi opportunity kẹ́ ronú yín tí àwọn tó bá jẹ́ mùsùlùmí ò bá fọ́lọ́ yín torí mo rí pé ẹ sọ àwọn ọ̀rọ̀ kan gbà kan ẹ padà tún bọ́ta ẹ tún fọgbọ́n ṣe é pé kíní kan kìíní ẹ wo wọ́n ní pátápátá là fọ́jú kúmọkúmọ là dẹ́tẹ̀ ojú àfọ ìfọ́tọ́ ìjà náà ló máa ń dá sílẹ̀. ṣe rí ìtawà Yorùbá ṣọwọ́ kan ní ọwọ́ kan ìta tó ẹ jẹ́ ká mọ ibi tá a fi sí ẹ jẹ́ ká mọ iye àwa tó bá kù fọ́pọ́ mi ṣàlà ọjọ́ kan náà lèèyàn ń kọ́ báwọn mùsùlùmí báwọn fọ́lò yín because of pé ẹ dìde lórí pé ẹ mọ òtítọ́ ẹ dẹ̀ dúró lórí òtítọ́ ẹ jẹ́ káwọn fọ́lò yín YouTube kọ́ lẹ̀ ń jẹ mi ìdẹ̀rù pé YouTube lẹ̀ ń jẹ YouTube kọ́ lẹ̀ ń jẹ torí àtijọ́ tó ti bí yín ó ṣàgbá YouTube kọ́ lẹ̀ ń jẹ bàbá ẹ dúró ẹ jẹ́ káwọn bí bẹ́ẹ̀ fi sí ẹ dúró lórí ẹsẹ̀ yín ẹ ti ní gbogbo ẹ̀ bàbá ò bá yín ṣùgbọ́n lóòótọ́ lẹ́mẹ̀ẹ́sì bàbá sọ pé ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá tó gbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí àtàwọn tó sọ pé rọ́ọ̀nì pé ẹ bá gbọ́ pé rọ́ọ̀nì tàwọn ms bàbá ẹ tó sórí YouTube ẹ wọ ẹlẹ́wọ̀ other countries ẹlẹ́wọ̀ àwọn òyìnbó fún àbọ̀ ara wọn gangan dìde wọ́n sọ. àwọn oríṣiríṣi ìgbẹ́ tí ò tẹ̀ ń ṣàrùn àwa dúdú tí ò ń ṣe Áfíríkà rárá tó jẹ́ àwọn funfun ìkílẹ̀ tí wọ́n fẹ́ gbà lẹ́yìn. ọ̀dà màámi ẹ ṣeun gan ni adúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa kí ìyàwó àrí. ọ̀rọ̀ tí bàbá Ṣokotí sọ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti rí òótọ́ ọ̀rọ̀ ẹ wá gbọ́n tí Ṣokotí padà sọ. kí ló sọ. ẹ jẹ́ bá wa mi sọ ẹ bá wa fast forward òun. ẹ bá mi ṣe àfijọ́ ẹ ẹ jẹ́ kó lọ bá wà gan àṣírí òkùnkùn tó àṣírí ṣe é sí. àdá fún bàbá yìí. Hallelujah! Wọ́n ní ẹnu tí bí bàbá fi bọ́ọ̀lì ìṣáná ti fi lọ́lẹ̀ o, ìyá wa sọ ẹ má bínú. Mi ìwà mọ̀ bóyá ó ti padà ṣe fídíò mi lẹ́yìn ìgbà yẹn àbí eléyìí tí wọ́n ti kọ́kọ́ ṣe eléyìí mi lè sọ o, but èmi ṣàlù opportunity tó wáyé pé bẹ́ẹ̀ ni lóòótọ́ inú mi á dùn. Ṣe jẹ́ nìyẹn. Wọ́n ní àwọn kan kọ́ sí comment section bàbá wa, wọ́n ní Ṣokotí ti ṣe template yẹn tẹ́tẹ́lẹ̀ kó tó tún wá sọ ṣé o tún bẹ́ẹ̀ mẹ́sì bàbá. Àwọn èèyàn kọ́ sí comment section. Ó dà ẹ má polówó yẹn lórí péjì mi. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. Yorùbáwùyí. Ẹ ní dààmú sà. Ìyá mi ibi tó dé yìí. Ó ti dójú ẹ̀ ń sẹ́yìn. Ó ti dójú ẹ̀. Ọ̀rọ̀ tèmi máa sọ bó bá ṣe wọn àwọn èèyàn kan gbà á sí o. Tó bá wọn kan gbà á sí positive way, tó bá dẹ̀ wọn kan gbà sí negative way, tó bá dẹ̀ wọn kan bù mí. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ níbi tá a dé òní kéèyàn máa tọ̀ ṣe rí ti Ṣokotí ẹ fi Ṣokotí lẹ̀ ẹlẹ́nu méjì ní Ṣokotí ẹ fi ti ẹ̀yẹn lẹ̀. Àwọn ti ẹlẹ́nu méjì ní ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán kò síbi tẹ́nìkan kan wọ́n máa sá lọ. Ojú everybody máa bó. Ṣé ẹ rí ohun tí mo fẹ́ sọ ni pé Yorùbáwùyí
bàbá ẹ̀ olódó ogi olódó okùnmọ̀ Tinubu ni kó má tàn àwa Yorùbá. Tinubu má tàn wá. Kí Tinubu má tàn wá because nítorí pé nǹkan tí wọ́n ń ṣe ó ń pé pọ̀ ẹ̀ kí Tinubu má tàn àwa Yorùbá. Àwọn tó pera wọn lágbàgbà ilẹ̀ Yorùbá ni kán lọ bá Tinubu sọ̀tọ̀ ọ̀rọ̀ kó má tàn wá kó jẹ́ ká mọ̀ bí tó wù ú lọ. Àwọn èèyàn pàtẹ́wọ́ fún yín. Nítorí pé tí ni Tinubu bá rò pé torí pé ó ń pé fọ̀ òun ìjọ ò ní kí Tinubu dé di president ìjọ ò ti lọ ló ti kírun gbẹ̀yìn àwa mọ gbogbo nǹkan ìbẹ̀ tí yẹn kọ́ la fẹ́ sọ lẹ́nu ṣùgbọ́n kó má tàn wá. Aláàjì Màrídádì ni. Aláàjì. Àkọ́bí ọmọ lọ́dọ̀ ṣe jàmà. Kí Tinubu má tàn wá Yorùbá wuyì kó má tàn wá Yorùbá. Má tàn wá. Because tó bá rò pé ó fẹ́ fọ̀ òun tó bá parí ọdún mẹ́jọ àti bá àti bí tó bá parí ọdún mẹ́jọ ẹ̀ ibo la máa fojú sí nílẹ̀ Yorùbá. Kábíyèsí Ọlọ́run. Ìgbà tí wọ́n ní wọ́n ń sá lọ wọ́n ti kẹ́rù wọn o wọ́n ti ń sá lọ o Sunday Igboho ti gbà wá wọ́n ti sá lọ àwọn pípù yìí lọ túnra mú ni. Pé so a ti rò pé wọn ò ní gba Sunday Igboho láyè wọ́n ti wá gbà á láyè ẹ máa padà bọ̀ wọ́n lọ túnra mú ni. Tinubu ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ kó má tàn àwa Yorùbá. Ọ̀rọ̀ rẹ o. Ó ṣe tí ó bá tiẹ̀ lẹ́nu yẹn o. Ọjọ́ mélòó ló kù tí Tinubu fẹ́ lò nílé ayé Ọlọ́run kó fún lẹ́mìí gígùn ṣùgbọ́n kó má tàn àwa Yorùbá. Báwọn kan ṣe tàn wá ńgbà kan náà rèé o. Wọ́n sì wà láyé ojú wọn ti gbó báyìí o. Ṣùgbọ́n kò ságbára lọ́wọ́ wọn kò sí nǹkan tí wọ́n lè ṣe. Wọ́n lè ṣe mọ́. Gowon ẹkún alẹ́ ni Gowon ń sun báyìí. Ọlọ́run mọ̀mọ́ dá ẹ̀mí Gowon sí ni. Ṣùgbọ́n kò sí agbára lọ́wọ́ ẹ̀ mọ́ kò sí nǹkan tó lè ṣe. Tinubu má tàn wá Yorùbá ibi tó bá lọ ni ó já mọ́. Mùsùlùmù ṣé torí pé ó fẹ́ fọ ẹ̀. Tinubu ọmọ olódó okùnmọ̀. Ọba Àràgbèjì bóyá Àràgbèjì ló ti wá bóyá Àràgbẹ̀ta dẹ̀ ni kó má tàn àwa Yorùbá o kó sọ bí tó bá ń lọ òótọ́ ọ̀rọ̀ ní kéèyàn máa sọ ṣé rí pé kìnìkan ẹ má jà tanra wa wọ́n bá ń tàn wá ká má tanra wa àwa ọmọ Yorùbá. Àwọn àgbààgbà tí wọ́n mọ̀ báwọn lè sọ̀rọ̀ àwọn lè rí bá sọ̀rọ̀ Tinubu má tàn àwa Yorùbá jẹ́ àmọ́ bí tó ń lọ. Ìyá mi adáfẹ́ oníṣìṣọ́ òní tẹnugbó bí ọwọ́. Abẹ́tòbọ̀ ìyá mi. Sọ̀rọ̀ bàbá wa yìí ṣó mú yẹ̀ ṣé ọ̀rọ̀ tó bàbá wa yìí béèrè ṣó mú yẹ̀ pé kí Tinubu má tàn wá nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá. Ó mú yẹ̀ sí. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ bàbá yín tá bàbá yín ṣe tẹ́ ń bú ẹlẹ́bọ tẹ́ ń bú oní kí ni wọ́n á pè àwọn èèyàn wa náà àwọn bàbá wa máa kọ orúkọ oríṣiríṣi náà ń pè wá. Ẹ wò ó òòṣà tí ẹ̀kọ́ ṣì gidi Sáúdì lẹ̀ ń bá wọn gbọ́. Ìwọ tó bá jọmọ Yorùbá lọ gbé sórí làákàyè ẹ kí wọ́n tó bí ànábì tó gbé síláàmù wá ní bàbá ànábì tí ń jẹ́ Abdullah. So Allah ó ti wà ní Mẹ́kà èrè ṣìgìdì ó ti wà nínú Kaaba 360 tí bá rí fídíò àfààyè máa gbé sí orí kínní 360 èrè ló ti wà nínú Kaaba kí ànábì tó gbé síláàmù wá. Lọ bèrè dáadáa ìrun tó ń kí tẹ́lánà bíi mú wá Sáúdí tí ń kí ìrun kó tó di pàánà bíi gbé síláàmù. Tàwáàfù sàká gbogbo nǹkan tẹ́ ń ṣe òpẹ́sì síláàmù márùn-ún pátápátá ni wọ́n ti ń ṣe ní Sáúdí tí wọ́n fi ń bọ ṣìgìdì Allah kí ànábì tó dé. Kò sí nǹkan tó special tí wọn ò tí ì máa ṣe ní Sáúdí kí Muhammed tó dé.
láàárín èmi àti ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa ẹ̀sìn wo ni wọ́n ń ṣe ní Mẹ́kà kí ànábì tó dé òòṣà ni wọ́n ń bọ ní Mẹ́kà ní Saudi ànábì tó dé àwọn orúkọ tẹ́ ń jẹ́ nísìn orúkọ tí wọ́n ti ń jẹ́ ní Saudi nígbà tí wọ́n ń bọ ère Allah ni ẹ̀ ń jẹ́ Abdullah nísìn wọ́n ti ń jẹ́ Abdullah bàbá ànábì gan Abdullah ló ń jẹ́ àbí bàbá ló ń jẹ́ Abdullah wọ́n ti ń jẹ́ Abdullah ànábì tó dé Muhammed tí wọ́n ń jẹ́ sí olórúkọ ànábì ní òòṣà wọ́n ti ń sọ ọmọ wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí láàrin èmi àti ẹ ìlú tí wọ́n ti ń ṣe kìrìsìtẹ́nì ọmọ tó bá bí ń bẹ̀ kì í ṣe orúkọ kìrìsìtẹ́nì náà máa sọ ìlú tí wọ́n ti ń ṣe mùsùlùmí tó bá bí ń bẹ̀ kì í ṣe orúkọ mùsùlùmí náà máa sọ agboolé eléṣù èṣù wáńdé náà máa sọ ọmọ wọn agboolé ológun ògúnpèmí náà máa sọ ọmọ wọn agboolé ọlọ́ya ọya ṣe fún mi náà máa sọ ọmọ wọn agboolé Saudi Muhammadu Abdullah Khadija Afusọ gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ ni wọ́n ti ń jẹ́ kànábì tó mùsùlámù kó tó pọ̀ mùsùlámù dé orúkọ ère wọn orúkọ tí wọ́n ti ń mẹ́ni orúkọ tẹ̀ ń jẹ́ nílẹ̀ Yorùbá lè rí ọmọ lágbára tó ń jẹ́ Tájù ọmọ lágbára tó ń jẹ́ Tájù òrèrè wọ́n ti sáìnì LBGT àbí kí ni wọ́n máa ń pè àwọn ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin Saudi ti sáìnì o Saudi ti sáìnì àwọn wèrè tó ń ṣe tí kankan kọ bí ewé kókò yìí wọn ò bí wọn re kó pe ọba Saudi lẹ́jọ́ ọmọ ọba Saudi Prince of Saudi ó kú sí London ní last 2 weeks ó gbé ọjà ni wọ́n ló mix oríṣiríṣi ó sọ̀rọ̀ ẹ̀dí science student ó po chemical pọ̀ lóríṣiríṣi London hotel ló kú sí o kò tí ju 2 weeks lọ ẹ má ṣe léyìí ẹ má ṣe tọ̀hún Saudi ń ṣe 2034 Saudi ń bẹ nàìjíríà ń bẹ àgbáyé sí pé ẹ wá hold World Cup lọ́dún àwọn wọn láwọn tó ń bọ̀ wá hold World Cup wọn náà máa fẹ́ ṣe fàájì ẹlẹ́sìn nìyí ọba Saudi ní kò sí ní tó jọ tẹ́ ẹ bá ti kówó wá ẹ mọ́ ọ bọ̀ á sì bá fún yín ẹ mu ògógóró yóò tẹ́ yín lọ́rùn wọ́n ń tọ́tí ní Saudi o wọ́n ń ta sìgá ní Saudi o wọ́n wá ní gbogbo ibi tí around the stadium ọba Saudi ni ẹ wá mú kí ni ẹ máa bọ̀ 2034 lọ́n fún wa lẹ́mìí àwọn á lọ wo World Cup wa dẹ̀ máa mú nǹkan wọ́n parọ́ fún yín wọ́n fi sínú ìgbèkùn ni àwọn ọmọ Mali ọmọ Senegal wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá dẹ̀ mọ̀ fún wọn láyè gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ yéèsì o bàbá mi wọ́n ti gbogbo kíní gé ìtọ́kan yẹn Saudi LGBT kíní kan wọ́n ti legalize ẹ̀ wọ́n ti legalize ẹ̀ Yorùbá ẹ jí lójú ohun èmi ò ní kọ́ legalize yẹn nílẹ̀ Yorùbá tó kì í ṣàṣà wa kì í ṣe ìṣe wa àwọn òǹfọmọ ọdún mẹ́fà àwọn òǹfọmọ ìyá wa àwọn ọmọ ìyá péjì máa ń fẹ́ra wọn gbogbo kíní kan àrírùn wọ́n ti legalize everything ní Saudi ẹ máa ṣe rìsáàchì ẹ mẹ́lẹ̀ kẹ́nìkan tọ̀ yín pé iná dínà ìdàláyà ìsìlámù ẹ̀ẹ́dẹ̀ẹ́yìn tí wàá sẹ́sìn ní àìnábì nìkan irọ́ ni gbogbo ẹ̀sìn tó wà láyé lé ní 10,000 Yorùbá ẹ má joyè dọ́mí take your phone Yorùbá wì kọ́ ló máa wò every time Google it sọ́sọ́rí Google ẹ̀sìn mélòó ló wà láyé ẹ̀sìn tó wọ́n recognize Ọlọ́run bá wò ẹ̀sìn tí àwọn èèyàn recognize ní ìgboro ayé tó jẹ́ well recognized ẹ̀sìn tó wà láyé is over 10,000 over 10,000 ẹ̀sìn ló wà láyé so máa kí ẹ̀kan tó ẹ̀ pé iná dínà ìdá láyàdì sílámù kọ̀ọ̀kan kò sí nǹkan tó jọ China ò ṣe sílámù ẹ lọ wo máa post bí ẹ̀ sọ́dún péjì bóyá lẹ́ni àbílọ́la kí ẹ̀ tó parí iṣẹ́ ìgbọ̀n tó bá ráyè mo lè fi sínú kíní ẹ lọ́wọ́ Nepal wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́ mọ́ṣáláṣí UK ta ṣọ́ọ̀ṣì ta mọ́ṣáláṣí wọ́n fi kọ́ fátìrì ni ẹ má yẹ kán sọ wá dé lórí burúkú ńlẹ̀ Yorùbá ẹ má yẹ kán sọ wá dé lórí burúkú wọ́n fẹ́ gbalẹ̀ ní o wèrèrè bá a gbọ́n sókè bá mi. Yorùbá wèé. ẹ ní dààmú o.
ṣe wà dáadáa. Dáadáa ni mo wẹ̀ yín kọ́ o. Dáadáa làwọn náà wà kò sí láburú kẹ̀kẹ́. Tẹ̀rí ilé ayé ibi tí ń lọ níṣẹ́ ẹ̀. Àwọn tó ń pera wọn ní Mùsùlùmí ẹ̀. Ọdún Mùsùlùmí lèmi náà o. Mo mọ̀. Torí wọ́n bí mi sínú Mùsùlùmí ni. Àmọ́ nǹkan tí wọ́n ń ṣe yẹn. Ó jẹ́ kí ọmọ dáùtù ẹ̀sìn Islam yẹn gẹ́gẹ́. Then second, tẹ̀rú náà bàbá tí mo pẹ̀tẹ́ ń pè rẹ̀ tó sọ pé káwọn ọmọ àtàkì Yorùbá àbí gẹ́gẹ́. Kí ni ìjọba Nàìjíríà ń ṣe lórí ìwà àmọ́ ìjọba Nàìjíríà ò sọ̀rọ̀ o. Because ó wà terrible kí wọ́n aláwọ̀ yẹn kọ́ mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn lórí social media. Wọ́n ń ṣàtàwé yẹn àgẹ́sì wọ́n ń ṣàtàwé yẹn nìyẹn. Sẹ́rí ní ìlú tí mo wà yìí àwọn kan sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àgẹ́sì president lásẹ̀ níṣì ọ wà lẹ́wọ̀n nígbà tó lọ́wọ́ tó wà mú ọ wá ṣe ìkẹtọ́ jẹ́ pé yóò fi lẹ́wọ̀n ẹ̀wọ̀n 20 ọdún wọn fún 20 years. Ó bú vice president ó bú president then ó tún wá ṣe ìkẹtọ́ jẹ́ pé yẹn tó wà legal wọ́n papọ̀ fún ẹ̀wọ̀n 20 years wọ́n fún báyìí ní Ghana bíi kí ni ṣe Nàìjíríà táwọn èèyàn wọ́n aláwọ̀ káwọn ọmọ sọ nǹkan tó bá wọn lérí social media bẹ́ẹ̀ ni tó ní sì tí ẹlòmínà bá tún dìde tó bá kàńtà rẹ̀ ní other religion ṣé kò ní mogun wa. ṣé kò ní mogun wa ogun wọn fẹ́ dá lọ fẹ́ jagunlẹ̀ Yorùbá náà olórí ibú. ọlọ́run eré ni wọ́n ń ṣe Yorùbá wì eré ni wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n rò yẹn àwọn Yorùbá ti kọjá abẹ yẹn àwọn kan sí Nàìjíríà Yorùbá ti tayọ gbogbo kẹ̀mẹ́ ni because ibi tí Yorùbá dé ní lágbàáyé Yorùbá wì alomi gẹ̀mà nítorí ẹ̀ gẹ̀mà ẹlòmí wọ́n fẹ́ ká mọ̀ sọ pé Yorùbá làwọn ni. Wọ́n fẹ́ ká mọ̀ sọ pé Yorùbá làwọn ni ẹlòmí wá láti pé òun tẹ̀ fẹ́ Yorùbá gẹ̀ wọ́n ní torí ilẹ̀ wọ́n ní àwọn Yorùbá sọ̀rọ̀ fẹ́ àwọn Yorùbá fẹ́ fọmọ ọmọ àfọ àwọn. Wọ́n wá yẹ mi lẹ́nu ní Nàìjíríà tó jẹ́ pé àwọn Yorùbá mọ̀ fẹ́ fìlà níbẹ̀ àmọ́ lùtà wá yìí wọ́n ní ó lè yọ ọmọ Yorùbá lálẹ́ gẹ̀ táwọn àwọn ọ̀rẹ́ yẹn gan máa ń sọ. Orú gbogbo àwọn kẹbà ẹ̀ láìpẹ́ láì jìnà ẹ̀ sáré kí bàbá wọlé lẹ́ẹ̀kejì wọ́n rí ìyanu. Gbogbo àwọn àkàṣẹ wọn lẹ́ni àkàṣẹ wọn lẹ́ni tó bá ti yá sọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Bàbá wa provost mo fẹ́ béèrè kinní kan àti gbogbo ẹ̀ tó bá wà lórí TikTok bá fẹ́ sọ̀rọ̀ àbẹ́ anybody àbí lórí comment section. Mo tún wo kinní kan èmi kan ẹnìkan ti sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tá à ń ṣe sóyè mo wá tún wo kinní kan wípé ṣé kì í ṣe wípé àwọn pípù yìí fẹ́ fi ọgbọ́n campaign against Tinubu because 70% tó bá gbọ́ ọ̀rọ̀ tí àáfàá yìí sọ wọn ò ní dìbò fún Tinubu o. No, mo kàn ń bèrè ní ẹ̀yin tẹ́ ń wò mí o ṣé kì í ṣe pé wọ́n fẹ́ lo tactics láti campaign against Tinubu ẹ̀yin tẹ́ bá jẹ́ APC àbí ẹ̀yin tẹ́ bá jẹ́ Tinubu fan ṣé kì í ṣe wípé àwọn àáfàá yìí wọ́n lò wọ́n láti campaign against Tinubu because kò sí ẹni tó bá ní làákàyè torí ẹ̀ bá pé tó jẹ́ni tó ro ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá tó máa gbọ́ fídíò tá àáfàá yìí sọ wípé ẹ pa wọn ẹ ṣe wọn mọ́lẹ̀ ẹ ṣe kinní kan nìkan tó sọ pé ẹ dìbò fún muslim tí Christian bá ṣe kinní kan infidel ni wọ́n tó bá lè gbé Nàìjíríà kan kúrò Nàìjíríà. They are telling us pé tábà lè gbé Nàìjíríà ká kúrò Nàìjíríà Muslim ló ní Nàìjíríà. Ṣé kì í ṣe wípé àwọn Fúlàní àwọn ọmọ Mali àwọn ọmọ Burkina Faso ọmọ Chad yìí àwọn ọmọ Senegal yìí ṣé kì í ṣe pé wọ́n fẹ́ lo kínní àti campaign against Tinubu àbáwọ̀ bá gbósòkè. Ẹ ṣe ìyá mi bàbá ní ká sọ òótọ́ ọ̀rọ̀ ní tèmi o wọn campaign against Tinubu wọn campaign fún Tinubu. Because the two of them want tickets now. Shesima àti Tinubu. So tí ẹ bá ń pè pé wọ́n campaign against Tinubu wọn ò ní fẹ́ kí ọmọ tí wọ́n lose so ṣé àwọn tí ò fẹ́ kí NDC PDP wọlé ṣáà tí èyí. ẹ mọ̀ pé náà kì ò fẹ́ Tinubu ọ̀nà àwò fẹ́ Tinubu lọ́wọ́ ẹ̀. àwọn oúnjẹ àwọn APC fẹ́ àwọn tí ìyá jẹ tàbí pé owó ìyá bá wọn sọ fún àwọn òfẹ́ wọn tá a bá sọ̀rọ̀ nípa pátì wọn máa mi kò sí ọjọ́ Tinubu ò lè ṣe pín tó bá jáde wá pé gbogbo tẹ̀ ń sọ yìí ó lè rí wàhálà
ẹ má jẹ́ tán yìí máa a rí wàhálà tó bá wọ̀ against gbogbo tó ń ṣe nìkan bàbá yìí fẹ́ lọ kú second time ó ṣe ọdún mẹ́jọ rẹ̀ pé kò tí ì bá ṣẹlẹ̀ sí anybody kò kọ́ ẹ jẹ́ ká tìrìtì ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà wọn kàmpéènì ẹ̀sìkì wọn kàmpéènì fún Tinubu ni gbogbo àwọn tó jókòó síbẹ̀ yẹn pátápátá di ayé títí. I am talking about this àfà elétí ebi ewé kókó yìí. ọmọ mi àfà tẹ̀ sọ iṣẹ́ rí bá Tinubu Muslim ni ọ̀dẹ̀ jẹ́rí tí àfà yẹn sọ kò sọ̀rọ̀ ara ẹ̀ ó ń sọ̀rọ̀ kan tí ṣẹ́bọ̀n ló wà ní Yorùbá yìí ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú àláwọ̀ àti ọjọ́ ìkẹyìn àti àwọn tí kò ṣe é ní èèwọ̀ ohun tí aláwọ̀ àti òṣìṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀ àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo kílẹ̀ sí òdodo yẹn. ẹ̀sìn apààyàn. kìkì bẹ́ẹ̀ wọ́n ní kí ẹ má bá wọn ní kankan òun làwọn arábí ṣe lẹ́nu kẹ́rí gbogbo wọn tó ń sọ̀rọ̀ yìí mọ̀ wọ́n ṣe Nàìjíríà ẹ lọ wo àtúbọ̀tán wọn tó wá láti Somalia alágbàjì ó ṣọmọ Nàìjíríà wọ́n ti fẹ́nu ẹ̀ sọ pé Sudan ló ti wá. ṣé kí mo sọ yẹ kí so brother mi kan sọ lẹ́ẹ̀kan mo kàn rẹ́rìn ni ó ní ní kóòtù fáàmù Nàìjíríà mi ó ní kí ni Arabic wá débẹ̀ ó tọ́ ni ó wà bẹ́ẹ̀ yá mi. Even Nigerian notes. Nigeria currency Arabic náà fi kọ́. Arabic náà fi kọ́. ẹ sọ wà lórí YouTube ṣé ẹ ń gbọ́ wa o. kò sẹ́ni tó kàmpéènì kéèsì wọ́n kàmpéènì fún Tinubu ni èmi lè sọ màá mi yá kójoojúmọ́ ni mo máa ń sọ pé lórí ètò wa ìṣe gbogbo wa kò máa wà ní láyọ̀ àtàlàáfíà ibi tí wọ́n ti lè gbóhùn mi pẹ̀lú mímì lẹ́yìn ọdún mẹ́rin tí bàbá ìbá wọlé kó làwa Yorùbá máa wà. ká máa sá lọ lókun. bíbí ìlàjọ wa o ṣẹ́rí àwọn tó ti dúró bẹ́ẹ̀ pé tó bá lọ àwọn mẹ́rin kan ti dúró pé àwọn náà gbọ́dọ̀ ṣọdún mẹ́jọ tiwọn tó ń tí bàbá yìí bá lọ tán kí Yorùbá tó lè tẹ ìpè yẹn á pẹ́ ìyá mi. wọ́n ló dé after 40 years kó tó kan Yorùbá lẹ́nu 40 years. ìyẹn ni mo ṣe ń sọ sí àsìkò tá a ní lélẹ̀ ẹ gbàgbé pé kinní kan kò jẹ́ kinní kan bàbá yóò rán ní pàkíyèsí to anybody ibi ìlàjọ máa wà wọ́n lọ sí south east mà wọ́n lọ ń fún àwọn obìnrin wọn ní káà oríṣiríṣi mọ́tò kọ́mọ kàpé bẹ́ẹ̀ nígbà tó dọ́dọ̀ ti wà wọ́n ní káwa lọ máa ta gbúgbúrú ká lọ máa ta kúlíkúlí ká lọ máa tẹ̀pà ọmọ wọn graduate ní 2 months ago ọmọ Rotimi Amechi ọmọ Wike àti ọmọ Tinubu ẹ̀fà kẹ̀kẹ́ King's College ní London ẹjọ́ ṣé bó ṣe graduate tán yẹn ṣé wọ́n bọ̀ wá ta kúlíkúlí ṣùgbọ́n wọ́n ní kí àwọn graduate ti wá ká lọ máa ta kúlíkúlí àtẹ̀pà ìyá mi àánú Yorùbá ṣe ọ̀tá àbá tiẹ̀ wá ní Yorùbá jẹ ní ṣàgbàmá mi ẹ má jẹ́ kí ẹnìbọ̀dì pé ṣẹ̀rí àwọn ọ̀pá a lè lùsì nǹkan méjì o ní tèmi ìyá mi àti lùsì Yorùbá nation. èmi ò pẹ́pẹ́ yín ẹgbẹ́ àti lùsì Yorùbá nation. àti lùsì Yorùbá nation. èmi ò gbàgbọ́ sà. ìtí ò bá ti mú yín mà kí má ní tó kúrò dáàbà ẹ má dra yẹ ẹni bá ń dánwò lẹ́yìn ìyẹn má mi ó ṣàmọ̀ pé ẹ̀wọ̀n lòún ti máa parí ilé ayé òkú. àmọ́ wàá dáre. brọ́dà ni ẹ má bínú sà ṣe rí ó rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn pé a ti mísì chance ìgbà tó yẹ ká lò wọ́n náà ti jẹ́ ká lò so ẹ jẹ́ ká mọ̀ pé àmọ́ ọkọ̀ tó lọ́rùn lè ṣe ṣe ẹ jẹ́ ká máa ṣe kí bàbá ètò kúrò bẹ́ẹ̀ ẹ bá ti ń gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọjọ́ mi wọ́n sọ mo ní tó bá fi kúrò bẹ́ẹ̀ náà. ẹlẹ́dàá Yorùbá ẹni tó bá ní Yorùbá ẹ jẹ́ ká ọlọ́run ẹ bá wa wúre o. lágbára ọlọ́run ká kúrò kó tó ní pẹ́dún mẹ́jọ máa pẹ́ ló lè tó wa ẹni tòun lórí fóònù. wọ́n wẹ̀sẹ̀ àdúrà àwọn ọ̀dẹ́ bá wa gbọ́dọ̀ kékeré.
mi lè má wúre fúnlẹ̀ Yorùbá lọ́jọ́ kan tí máa jí báyìí mi lè má wúre. Hello. Ready for 1 minute. 1 minute. Ẹ fún ìṣẹ́jú kan sẹ́ẹ̀ lórí fóònù. Àṣẹ ó yẹ bá wa gbósókè lórí fóònù ó ti di wèrè báyìí ẹ bá wa gbósókè lórí fóònù àwọn àwọn wọ̀nyí lè pè ní ẹ bá wa gbósókè lórí fóònù. À ń gbọ́ níta àwọn bàbá ẹlú ẹ̀ka lẹ́sà ẹ̀kúrẹ́ àsìkò ìsà kí ló dé ẹ̀fẹ́ pa wá ẹ̀yà ẹ̀ ti ya wèrè ni. ọjọ́ mẹ́ta o láti ìlú Abidjan. Ẹ káàbọ̀ bàbá wa kí ló dé. Láti ìlú Abidjan. À ń gbọ́ ní sábà àdùsẹ́jú méjì ọjọ́ ti lọ sàn. Mo lẹ́ẹ̀kì àwọn ìyá tí wọ́n sọ̀rọ̀ ní wájúwájú bẹ̀rù àtàwọn bàbá tí wọ́n sọ àwọn ìyá tí wọ́n sọ̀rọ̀ kí àwọn bàbá tí wọ́n sọ pé kí Tinubu ó sọ òótọ́ fún ọmọ Yorùbá pé ibo ni Tinubu lọ wà láwọn ìyá tí wọ́n kọ́ sọ̀rọ̀ ṣáájú wọn àti bàbá àwọn méjèèjì yẹn mo lẹ́ẹ̀kì ọ̀rọ̀ tí wọ́n sọ gan. Títú ọ̀rọ̀ kan bẹ tí ìyá yìí sọ ó ṣe mí lẹ́rìn púpọ̀ ó sì ṣe mí láàánú. Ó ní pé ìran Yorùbá ó ní pé ìran adọ́rùmọ̀ òótọ́ ní ìran Yorùbá. Ìran adọ́rùmọ̀ òótọ́ ní ìran Yorùbá wà láìmọ̀mọ́ wo parọ́. Ìran tó bá sì rí báyìí ìran adọ́rùmọ̀ òótọ́ ìran tó bá sì rí báyìí bí ìran ojo ni bí ìran tó fẹ́ mú responsibility ara rẹ̀. Nítorí rẹ̀ mo fi lẹ́ẹ̀kì ìṣesí àwọn Haúsá ò kì í gba rọ́bìṣì láyè. Haúsá tó ti pa tán lè ti ń gba rọ́bìṣì láyè. Kí ló sọ? Ìbáwọn Fúlàní ti pa àwọn Haúsá tán mélòó ló kù nù wọn. náà mo fẹ́ sọ pé nínú ìṣesí wọn bọ̀bọ́yà mo lè sọ pé kí Fúlàní bọ̀bọ́ lè sọ pé bọ́ Fúlàní kì í gba rọ́bìṣì láyè. Nítorí kí mo fi sọ báyìí ní ṣe tẹ́ bá wo ìran Yorùbá lónìí ibi tá a mọ̀ fi nǹkan lẹ́kọ̀ọ́ Ọlọ́run èmi tí mo sọ̀rọ̀ yìí ọmọ mùsùlùmí ni mí ọmọ Ọ̀ṣun state ní mi òótọ́ ní Abidjan ni wọ́n bí wá sí mẹ́rin lè sọ pé nítorí ọmọ mùsùlùmí ni mi wà gba rọ́bìṣì láyè wà lẹ́tí mo bá jẹ́ ní tèmi tí mo bá wà ní ààyè Tinubu wà láìpìlẹ̀ ìta lẹ́sìmọ́bìlẹ̀ gbogbo àwọn mùsùlùmí àfà tí wọ́n ṣe nǹkan tí wọ́n sọ irú rọ́bìṣì báyìí máa fi kó gbogbo wọn níbi ti Ibrahim Traore wọ́n nà wọ́n bíi wọ́n fi ẹja nà wọ́n bíi àtẹ́bárí bí àwọn tó ń gbádùn Ibrahim Traore bíi àwọn táwa ní Abidjan bíi táwa ní ìlú Côte d'Ivoire táwa dábíà òótọ́ ní àwa ní Burkina Faso mẹ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Burkina Faso là ń rí àtẹ́bárí bí a ṣe ń gbádùn ọmọ yìí tọmọ ẹni pé Tinubu èmi ìgbẹ́kẹ̀lé òótọ́ ní Yorùbá ní Tinubu èmi ìgbẹ́kẹ̀lé Tinubu báyìí Tinubu gan ò clear fún ìran Yorùbá Tinubu ò clear fún ìran Yorùbá problem nìyẹn tó bá jẹ́ Haúsá kan ní Tinubu àbí Ìgbò kan ní onímọ̀ fi ọ̀rọ̀ sí kiri yóò sọ fáwọn ìran rẹ̀ pé ẹ múra o nǹkan kan bọ̀ ẹ múra tó bá jẹ́ àwọn ogun tó bá sì jẹ́ àwọn ogun ìmúra tó bá jẹ́ àwọn ogun àwọn eré ogun ni yóò sì rà lẹ̀ fún àwọn ìran rẹ̀ ẹ wo nǹkan tí Tinubu ń ṣe wàlá ìbílẹ̀ irú Nàìjíríà nídìí irú Ibrahim Traore gbogbo àwọn afá rọ́bìṣì ẹ̀ wọ́n dúró jẹ́jẹ́ èmi tí mo bá ń sọ̀rọ̀ ọmọ mùsùlùmí ni mí o bàbá mùsùlùmí ìyá mùsùlùmí bẹ́ẹ̀ tí mo bá ń rí ìwà àwọn afá kan wàlá ìbílẹ̀ tàlá tí irú generation wa báyìí tábà wà lórí òye wàhálà àwọn afá ẹ̀ wàhálà ilé ayé ó fún wọn ilé ayé ó fún wọn ṣe ilé ayé ó fún wọn. ànàfẹ́ kúrò máa nà wọ́n. àwa ní nísìn kì í ṣe àmùgọ̀ òótọ́ ni. èmi gan mẹ́rin kí n tó bá yín sọ̀rọ̀ ní ìgbà mo tẹ̀ kúrò bí mo tẹ̀ kí n tán ní ìsìgá tí ò gbẹ kí n tó bá yín sọ̀rọ̀. n kì í ṣe àmùgọ̀ náà
Musa mọ ìyàtọ̀ dáadáa sí aburú, Musa mọ ìyàtọ̀ tó sí irọ́. Musa lọ ní ilé kéwú náà, mo mọ̀ pé mo lọ ní ilé kéwú, mo ka kéwú Arabic, òótọ́ ni lọ bí tó jìnnà. After yẹn ni àwa lọ ní ilé ìwé èbó ní sí French ní ìlú Abidjan bí. Ẹ ṣe lọ bàbá ká tún gbé kọ́ yẹn. Nsani sọ pé nítorí rubbish kan sọ̀rọ̀ pé kẹ́sì báyìí ẹ̀sìn tí wọ́n mú wá láti ibòmíì. Tẹ́bá nípa àwọn fi wà ń bẹ̀ ṣe báyìí wọ́n bí wà ń bẹ̀ ní. Mẹ ìtumọ̀ rẹ̀ sọ pé ká fi gọ̀. Asámọ̀ tọ́ yàtọ̀ sí irú, asámọ̀ dáadáa sí yàtọ̀ sí kíní. Irú Ibrahim Traoré ló dá fún àwọn àfa, irú Ibrahim Traoré. Ó dà bàbá ẹ ṣe kankan tún gbé kọ̀ọ̀lẹ̀ lò mí ẹ ṣe sáà bàbá ẹ ṣe rẹ̀ pẹ́. Èrò pọ̀ lórí show. Ọmọ Yorùbá kí ni Tinubu máa ṣe fún wa? Ìwọ show yìí àwọn èèyàn ti fà á já débi pé eléyìí ó ti fẹ́ get out of hand because àwọn àfáà wọ́n ti gbé gọ́ọ̀mù Ọlọ́run tó ń gbé kòlóòsì ló pọ̀ jù nínú wọn. Tó dé ìbọn máa gbé kòlóòsì ni kò ní sọ pé ẹ pa wọ́n ẹ ṣe wọn mọ́lé wọ́n mú àwọn kípù yìí máa I don't know. Àmọ́ ẹ tó ń supply wọn ní gbógan òye mi kó wọ́n tó ṣe igbó fèkì náà fún wọn. I am not sure pé mo wà lórí YouTube o. Ọlọ́mọ ṣé mo ṣe wà lórí YouTube? Ẹ jẹ́ ṣé mo ṣe wà lórí YouTube? Àwọn àdúrà kan wà tó yẹ ká ṣe láàárọ̀. Ẹ̀jẹ̀ bá wọn ṣe, wọ́n fẹ́ ṣe mẹ́. Tábà wà lórí YouTube, ẹ máa bá wa kọ kọ́mẹ́ǹtì. Tí mo wà lórí YouTube bá lọ máa ṣàánú fún mi, kí ló dé báyìí? Ẹ bá wa gbóhùn sókè, kí ni mo ṣe báyìí? Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ dáhùn. Ẹ kúrẹ́ lásìkò yìí. Hello. Yes, sir. Ọlá dúró sí yín o. Àṣẹ. Mo fẹ́ dá bèrè pẹ̀lú ti àpá yẹn ni. Mo ní ẹ̀ka yìí náà ti rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ politics ni. Ẹ mọ̀ pé àwọn ọmọlá ẹ̀ àwọn Fúlàní yẹn ti wá gbogbo ọgbọ́n láti fi mú bàbá Tinubu yẹn tí wọ́n rí ọgbọ́n náà. Nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó lè jẹ́ àwọn Àtíkù náà fẹ́ máa lo àwọn àfáà yẹn láti mú àfi dá ṣé ń gbọ́rọ̀ mi dáadáa? À ń gbọ́ yín oníkan tí mo à ń gbọ́ yín. Ó lè máa jẹ́ àwọn Àtíkù gangan náà ń lo ọgbọ́n láti fi máa fi religion máa dá ìjà kalẹ̀ láàrin Christian àti Muslim Nàìjíríà láti pé káwọn Christian lè kọ́lé gbógun ti bàbá Tinubu láti fẹ́ fún òtún. Wọ́n mọ̀ pé àwọn Fúlàní yẹn oríṣiríṣi ọgbọ́n ni wọ́n ti lò fún bàbá yẹn tí wọ́n jẹ lọ. So nǹkan tó ṣẹlẹ̀ yẹn politics ni o politics ni because wọn àkàlẹ̀ fò jáde kan máa sọ ọ̀rọ̀ tán sọ yẹn. Gbogbo ṣẹwà ń bẹ̀ ṣe ẹgbẹ́ kan tí bàbá ìwà yìí ń sọ gbogbo ṣẹwà mí. Because àwọn náà mọ̀ pé bàbá Tinubu ní ìdìbò ó ní ìdìbò Christian ó ní ìdìbò Muslim. Tẹ bá sọ pé APC ni wọ́n ṣe àwọn nìkan lè dá bàbá Tinubu gbé wọlé ni. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn Fúlàní North ni wọ́n ń lo àwọn ọmọ ẹ̀ nìyẹn because wọ́n fẹ́ gba agbára yẹn pa àwọn maize. That is number one. Number two lórí ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ̀rọ̀ ń pẹ̀. Èmi ọmọdé lè mi mọ̀ nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé bí Nàìjíríà ṣe wà yẹn bàbá Tinubu ò lè pín Nàìjíríà bí Nàìjíríà ṣe wà yẹn. Kò sọ nílùú tó máa fẹ́ kí ìlú tú lórí òun. That is number one. Nǹkan tí èmi rò pé a lè máa jà fún ní regional government. Regional government tí wọ́n dẹ̀ máa fún wa kó jẹ́ pé ètò jẹ́ pé ó máa guide to the extent pé wọn lè rí ìdàrú mọ́ never tá a bá fi kúrò lábẹ́ Nàìjíríà because tó bá mú Nàìjíríà àfẹsẹjọ tí region kọ̀ọ̀kan bá ń control army wọn tó ń control ọlọ́pàá wọn tó ń control gbogbo sources wọn kò sí nǹkan tí agbára Fúlàní ti tán náà tèmi ká ti control gbèsè ayé wa ni kọjá pé àwọn alámi security wa àwọn alámi everything wa kò ní dókè láti federal nǹkan tá a bá kàn ní kan máa contribute fún federal even though kò sẹ́nibọ̀dì tó máa dùn fún president mọ́ ẹni tó máa wù kọ́ lọ jẹ president ni kò sí nǹkan kan tí tó fẹ́ lórí president tó ń lọ ṣe bẹ́ẹ̀ because kò sí agbára bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tábà ní bá gbé Nàìjíríà àwọn tó máa takò Yorùbá wuyì wọ́n pọ̀ gan
after àwọn ọba wa tabalá àwọn ọba wa máa support I need àwọn big man wa àwọn olówó wa ṣé máa kárẹ́ nígbà tó ní business gbogbo di owó Nàìjíríà ló máa support to Nigeria divide àbí Ọ̀tẹ́dọ́lá àbádẹ́núgà. ẹ̀bẹ̀ táwọn terrorist bá wà yà wọlé ńkọ́. Ẹ̀ẹ̀kan tí mò ń tẹ́ra sọ náà ni pé tá a bá padà sí regional government tí wọ́n bá padà sí regional government bí òyìnbó ṣe fún wa ní independence báwo bàbá yẹn ṣe gba ìjọba lọ́wọ́ òyìnbó a lè lẹ́ni problem mọ́ because a máa secure ọ̀lẹ́ wa gbogbo àwọn àfáà òfin máa wà fún Christianity àti Muslim pé wọ́n tó bá sọ̀rọ̀ ìgbésẹ̀ àríjọ nìkan bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe fún yẹn gbogbo àwọn àfáà tó ń sọ kátàkátà tí ẹnu yẹn gbogbo wọn ó máa ní òfin tó máa dè wọ́n and then ìjọba ọ̀rẹ́ ò ní rí sí láti gbà lọ́wọ́ ẹni láti darí jọ̀nù yẹn gbogbo tí bàbá yẹn bá lè ṣe nǹkan yẹn nǹkan tí mo rò pé a lè ṣe nìyẹn tó dà ti wà nù confusion pé anybody tó bá fẹ́ lọ lásìkò dáadáa tó bá wù láti lọ tó bá ṣe nǹkan náà ó lè lọ àkíṣe nǹkan náà but kéjì bàbá yẹn pé Nàìjíríà pé ìwà yẹn ni ò rò pé lè possible ó máa yà yín náà pa àwọn olówó Nàìjíríà kan máa kọ àwọn olówó Yorùbá kan máa kọ́ takò pé bàbá no àwọn ní business ní báyìí tó ẹgbẹ́ mi rò nìyẹn regional government yẹn gan ní ká kọ́kọ́ já fún after regional government everybody lè lọ bí tó bá wù. but regional government yẹn ṣé tí àwọn north bá débẹ̀ ṣé wọn ò ní council bàbá wa provost ẹ̀rọ mute. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tó ìbò fún wa ní thank you sir maami thank you. wà ní repeat ẹ̀ mọ́ èyí tó ṣẹlẹ̀ ni pé tó bá ń pẹ́ region kọ̀ọ̀kan ní agbára láti defend ara wọn nígbà yẹn táà ní wọ́n Nàìjíríà wọ́n sójà tó dẹ́ pé sójà kan ló ní gbogbo Nàìjíríà tí 1964 àti 1995 yẹn gùn ní succeed nítorí pé sójà kan ló control everywhere ló control everybody okay irú àwọn kí lorúkọ ẹ̀ sí England gbogbo àwọn England gbogbo ọmọ àwọn náà regional government non practice bó jẹ́ pé bóyá wọ́n níbi constitution bíi méjì òfin bíi méjì mẹ́ta tó so ogun wọn papọ̀ so tó bá yẹ pé aláwọ̀ ọlọ́pàá wa a ní military wa tó yẹ pé àwọn Yorùbá ló ń control ẹ̀ wọ́n à lè wá dàrú tí region kankan bá ti lágbára yẹn ti wà lọ́wọ́ wọn pé ẹni military ti ń lọ́tọ̀ ẹni rẹ̀ fẹ́ lọ́tọ̀ bóyá tí ìkẹ́kẹ́ bá fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ kó gbòdì ó country papọ̀ ẹni gbogbo yẹn máa parapọ̀ láti fight region kankan ní sójà wọn ní military tiwọn wọn ní ọlọ́pàá wọn ní security wọn ní constitution wọn lè dàrú never àfi tí àwọn akẹ́kẹ́ bá fọwọ́ ara gbé fún wọn lókù ṣé fúnà ni máa kóra wọn láti north wà wọn aláwọ̀ fẹ́ da gọ́ọ̀mẹ̀ntì wa rúlẹ̀ Yorùbá kò possible náà bọ̀tọ́rù gba ẹ̀wọ̀n tí maturity ò ti dénú gọ́ọ̀mẹ̀ntì yẹn dáadáa àwọn ọmọ bọ́n ṣe lè stand kí níyẹn tó lè máa dúró dáadáa ni wọ́n fi rí ẹ̀ṣẹ̀ ń gbà yẹn ló kó bá Nàìjíríà tó dé báyìí sí bọ̀tọ́ bá yẹ pé general government yẹn wá ìyẹn máa pay wa for now tá bá ń jà fún Yorùbá nation ẹ mẹ́jà para fúnra wa àwọn ọmọ lọ́wọ́ Yorùbá gan náà kọ́ máa sọ pé àwọn support àwọn support báwọn ní business tó bá Nàìjíríà àwọn ní business l'Abuja àwọn ní business. ìyá wa mo dúpẹ́ láwọn fẹ́ sọ̀rọ̀ ìyá wa mo dúpẹ́ bá wa mí sọ náà fẹ́ sọ̀rọ̀. ẹ má bínú brọ́dà mi tó ń sọ̀rọ̀ yẹn ẹgbẹ́ má bínú ìgbà tẹ̀ ń fi wé yẹn ìgbà yẹn yàtọ̀ sásìkò tá a wà yìí ẹ rántí pé ní ilẹ̀ Yorùbá tí àwọn pípù tó ń jáde ń sìn tí wọ́n gbọ́dọ̀ tó fi ìtìná tí wọ́n jáde tó tọ́ná tí wọ́n nídìí ṣé mọ̀ kọ́mọ Sudan ọmọ Mali ni wọ́n ni gbogbo ṣé ilẹ̀ Yorùbá àwọn mi tẹ̀ sọ̀tọ̀ pẹ́ máa kó sí pé àwọn mi wà lọ́kọ̀ yẹn majority wọn àwọn pípù ló ti máa wá. bẹ́ẹ̀ni. ṣe ní jọ́nà brọ́dà mi ẹ̀rọ ẹni pé within 2 years wọ́n máa pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀mẹ́dẹ̀gbẹ̀rún pé kò sí Yorùbá kankan tó jẹ́ ẹ̀ẹ́dì kí ló ti pè nínú àwọn ánìmọ̀ ní sinimá ní káwọn ìmọ̀ ìgbàjọba kò sí kan tó máa ṣẹlẹ̀ ayé àwọn ní gbajúmọ̀ irú ilé ẹ̀ka tó máa gbàjọba ẹ̀jẹ̀ gbogbo àwọn àmì ìtẹ̀kọ́ tó lùpapọ̀ ṣe fọmọ Ìgbò lọ́jọ́ ṣe ní lọ́ṣọ̀dì ń bẹ̀yẹn abẹ́ ti gbàgbé ní ẹ̀mẹ́jì ọdún tó ti ń ṣe Ìgbò ọmọ Ìgbò ló ń pọ̀jù Tinubu square àbí kí ló ń pè national theatre gbogbo bẹ̀yẹn ẹ̀mẹ́ kan bẹ́ẹ̀ mọ brọ́dà mi ilé ẹ̀kọ́ ẹ̀ àtinú ológo àtinú sójà àti kìnnìbà gbogbo wọn á pín wọn síbẹ̀ ní because ọmọ ẹ̀kọ́ ó di àwọn kọ̀ọ̀kan lẹ́nu ń bẹ̀ wọ́n dẹ̀ for example ẹ̀wọ̀nù àmọ̀tẹ́kọ̀ ní kí ló ń pè sí pípẹ́ olómọ Fúlàní wà bẹ́ẹ̀. Fúlàní ọjọ́ ńlá jímọ̀. brọ́dà mi àbí kò sọ jí kò sí ọdún náà òótọ́ àwọn ọ̀rẹ́ sọ náà ó fọ́ débi tẹ́ kí ìpè ẹ mọ̀ pé mo dárí tí àwọn olówó wa àwọn tó jẹ́ leaders wa ó máa yàtọ̀ sí bá àti sọ̀rọ̀ sí ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí bẹ́ẹ̀ business wọn náà wà pé náà àwọn. bẹ̀tà àwọn olówó wa ṣé wọ́n rí bó ṣẹlẹ̀ fáwọn Taliban ni.
àwọn Afghanistan. Wọ́n ti ní pé àwọn máa lè jẹ́ lọ́ba yẹn. Àwọn máa lè jọ ó ń ṣe èrè. But bọ́dà ti tèmi bí mi ṣe ronú o. Tí bàbá mi bá lè try regional government, tí wọ́n dẹ̀ gáìjẹ̀ dáadáa pé sọ àmà. Bàbá ní pé Jésù ń padà bọ̀. Ọ̀dà ẹ ṣeun sà, à ń gbọ́ yín. Ọ̀rọ̀ kí náà ti ń pè tán pé sí regional yìí. Regional. Bẹ́ẹ̀rì ẹ̀ kò lè ṣẹlẹ̀. Ṣé máa lọ lọ báyìí ni ẹ wá gbà mí ni. Ìyá mi bí ìlànà wa. Ṣé ìwọ́n pè hanky panky nínú House of Assembly yẹn ni? Wọ́n mọ tán ṣe. Ṣebí tí bàbá bá wọ bẹ̀, wọn ò kan national anthem mọ́. Bí Ọ̀yọ́ mandate. Wọ́n kà. So kí ló dé tàn jẹ́ wájú ọdún olórí mandate kan tó pọ̀ bẹ́ẹ̀ ṣe regional. Wọ́n ń fi kíní yẹn wọ́n fi ń kó wa lómi ọbẹ̀ jẹ ni. Regional ò lè ṣẹlẹ̀. Nígbà tó ń campaign, wọ́n bèrè restructure lọ́wọ́ vice president. Chairman tó sọ, ó ní restructure my business. Bẹ́ẹ̀ni. So no regional, no Yoruba nation. Every single mi dúpẹ́ pé èèyàn kan ti sọ pé ká mọ̀ pọ̀pọ̀ sí Yorùbá nation. Èmi sọ ọ́ jẹ́rìí mi ní òkú níwà. Pé kí mọ̀ ní tó parí ọdún mẹ́rin tọ́nà bá ló máa wọ ọ̀pẹ̀. Tó wá sọ pé ẹ ṣe referendum àti Biafra o, àti Arewa o, àti South region o, àti Yorùbá ẹ jẹ́ ká ṣe referendum ló wà bẹ́ẹ̀. Wọ́n ìjọba ti sọ fún yín sí àwọn tiẹ̀ ti sọ fún yín mà pé kò ní fẹ́ kí ìbò tún lórí wọn. Ilé mi ṣe ń sọ fún yín pé the hope of Yorùbá nation is gone. Tẹ́ ẹ bá ti gbà kí má ní tó kú bẹ̀ ẹ má lálàá ẹ̀. Ìyá mi ẹ jẹ́ ká ṣàdúrà díẹ̀ 30 seconds ẹ̀kẹ́. Ó yá, ọ̀nà fẹ́ ṣàdúrà 30 seconds ó yá. Àṣẹ. 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 Àṣẹ tó bá ní wàhálà rà ìgbóró nìkan lé wọn àṣẹ. Ókè wọ́n láwọn ò gbọ́ o, wọ́n ní wọn ò gbọ́ lórí kíní. Wọ́n ní wọn ò gbọ́ bàbá wa, wọ́n ní wọn ò gbọ́. Wọ́n ní wọn ò gbọ́ gbèsè tó ń play nǹkan mìíràn lábẹ́lẹ̀, nǹkan méjì lẹ́ ń play. Ẹ bá wa gbósókè lórí fóònù. Ojú òní tì yín ẹkúṣẹ́ àwọn tó nílẹ̀. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílẹ̀ Yorùbá yìí pé wọ́n ń ṣiṣẹ́. Àwọn ìyá mi dáadáa, a dúpẹ́ lọ́wọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe kù pé wọ́n ṣe o. Wọ́n á parí iṣẹ́ wọn. Ilẹ̀ Yorùbá dúró. Ìyẹn ti. Àwọn tó nílẹ̀ yẹn ti sọ pé àwọn ó gba nǹkan àwọn padà. Àwa táwa jẹ́ ọmọ oníkàámọ́ sọ̀rọ̀ tínú. Ṣé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Torí pé àwa kan gbọ́ pa ṣẹlẹ̀. Àwa kan mọ̀ pa ṣẹlẹ̀. So àwọn tó nílẹ̀ yẹn àṣà ìyá mi kan ti sọ tipẹ́tipẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ pa ṣẹlẹ̀. So á ṣẹlẹ̀ lágbára Ọlọ́run gbogbo ibi tó dẹ̀ ti ṣẹlẹ̀ ó ti di àfìsẹ́yìn tí eégún fi ṣọ àní rí wàhálà mọ́ nílẹ̀ Yorùbá. Tó bá ṣe pé a gba Yorùbá nation ìyá Yorùbá wuyì nígbà yẹn àwọn ọmọ àlè àtọ̀rìnwọ̀ mẹ́rú àwọn ni wọ́n á ba Yorùbá nation jẹ́. A ti máa para wá ń sàti máa jàjẹ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n á ba Yorùbá nation tó yẹ kó bọ́ sí nígbà tá à ń pariwo tá à ń fẹ̀ fún tẹ́yìn náà ń sunkún ní UN nígbà yẹn tó bá yẹ kó bọ́ sí ni àwọn ọmọ àlè wọ̀nyí àwọn ni wọ́n á ba Yorùbá nation jẹ́. Àwọn tó nílẹ̀ yẹn wọ́n dákẹ́ wọ́n dẹ̀ sùn. Àwa táwa jẹ́ ọmọ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú. Ẹ̀yin bàbá wa ẹ mọ́ sọ̀rọ̀ tínú. Ṣé rí àwọn tí wọ́n ṣe bí pé báyà àwọn ò gbọ́ yẹn ẹ má wọ́ọ̀rì wọn á wá bá wa. Ṣèbí àwọn tọ́talẹ̀ òòṣà tí ìyá Yorùbá wuyì náà àwọn náà kọ́wọ́ sọ́wọ́. Ṣèbí wọ́n ti ń jáde. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú. Àwa ò gba ilẹ̀ Yorùbá ọmọ aládé àwa làwa nílẹ̀. Àwọn ọmọ àlè tó wà lórí ilẹ̀ yẹn ni wọ́n á kúrò ńbẹ̀ fún àwa.
àwọn tó dẹ̀ dálẹ̀ yẹn ti sọ pé sẹ́ enough ìyà tá a jẹ wọ́n ló ti tó wọ́n ló ti tó so ó ti tó nìyẹn ẹ má ẹjọ́ tá bá ti ń sọ̀rọ̀ ń pọ̀rọ̀ Yorùbá nation ẹjọ́ bàbá mi mo fi àwọn tó nílẹ̀ bẹ̀yìn ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú ẹ̀yin ìyá mi ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú díẹ̀ náà ló kù ó palai díẹ̀ ló kù ẹ má jẹ́ ká sọ̀rọ̀ tínú ṣẹ́rí ilẹ̀ yẹn gbogbo àwọn àtàdé ń ṣe wàhálà lórí ẹ̀ lágbára Ọlọ́run ojú wa ni ó ṣe kò ní ṣẹ̀yìn wa fúnra wa tá à ń ṣe wàhálà ilẹ̀ yẹn láṣẹ Elédùmarè ìyá mi lágbára Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ mi ní wá yín tì àmọ́ rí yín bá ojú òní tì yín ẹ̀wọ̀ ẹ̀yin onílẹ̀ àwọn ń gbádùn fíìmù o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ìyá mi pátápátá mo kí yín ẹ̀yin bàbá mi orí ìkúnlẹ̀ mo wà o ẹ máa bẹ́ tó bò I love you ma ẹ ṣe máa dúpẹ́ yọmọ Yorùbá wọn ní ká máa sọ̀rọ̀ tìǹù lórí ọ̀rọ̀ Yorùbá nation wọn ní ká ṣe ní òkú bí àwọn alálẹ̀ tí máa bá wa ṣe àti máa dá dúró ó wà lọ́wọ́ àwọn alálẹ̀ ó wà lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá torí àwọn ẹranko yóò ṣe bá gbé àwọn tó yẹ pé gbogbo wà sí wọn kò tayọ ànábì ní apá ni ànábì ní apá ànábì ní apá ànábì ní apá ni sẹ ó pa ni ogi nìkan àápa ni àápa ọwọ́ wọn ò ju pípa lọ Ọlọ́run ayé àwọn àgbákò àwọn àṣetánì Ọlọ́run ayé àwa wọn ká sì ní òkú ní Yorùbá nation ṣẹ́yìn ní òkú nínú Yorùbá nation tẹ́ bá ní ẹ jẹ́ ká rí ní comment section tẹ́lẹ̀ bá ti wá sọ̀rọ̀ tínú ní Yorùbá nation ẹ jẹ́ ká rí ní comment section ẹ̀yin tẹ́ ti follow Yorùbá Wòye lórí YouTube Facebook àti TikTok ẹ follow wa ẹ̀yin tẹ́ ti fi opinion yín sí comment section ẹ bá wa fi sí kí lẹ rí sí show tá a ṣe ẹ tẹ́ wá sí like ètò tó bá wọ́n ti kẹ́ bá wa like ẹ̀ tẹ́ bá pọ̀ ọ̀rọ̀ tá a sọ lórí ètò yìí ó mú ọgbọ́n dání ẹ fẹ́ fi kún àbẹ́fẹ́ yọ kúrò bẹ́ẹ̀ ẹ fi sí comment section tó bá wá tẹ yín lọ́pọ̀ yẹ kẹ́ like ẹ bá wa like ẹ because à ń sọ pé ẹ bá wa like show yìí bàbá ń sọ náà pé bá wa like show yìí o bẹ́ẹ̀ èdè máa tún fi sí wípé tẹ bá wò pé show tá a ṣe yìí ó mú ọgbọ́n dání ẹ bá wa like ẹ mo nífẹ̀ẹ́ yín hope day we still have hope I love you guys I'm gonna see you some other time tẹ́yẹ kí n polówó ẹ bá mi patronize ẹni tí mo polówó aṣọ fún. ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹsẹ́tì place order ẹ̀yin tòkè òkun ẹtì at elegant joy 26 ní Instagram àti TikTok body talk venture ìmúra tó ń kọ́ tó fashion tó gbé fashion pọ̀. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gbùdù lọ́dà this is original. wọ́n ní kọlù gbàrọ̀ gbùdù òun dágigbági pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀ wọ́n kó orí ayélujára tí a pera wọn ní ṣọ́pùlọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹ̀ nífẹ̀ẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀tẹ̀ at bodytalk_accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrì ní ẹtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù sọ̀rọ̀ lára bodytalk ventures mo ti rí o ní bẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ̀tẹ̀ at elegant joy 26 ní Instagram àti TikTok lọ́wọ́ kẹsẹ̀ ń dò ní ó gbọ́ gbogbo dọ́kítà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. body talk venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó ké òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ilẹ̀ ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Oscura lace exclusive babala luxury kì í gbó kì í ya kòkó júdà body talk ó lọ fún àgọ́ tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn ó ti wà ní gold ní ẹsẹ̀ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àsàdànù síbẹ̀ kì í bó kì í gbẹ̀ dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀ fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí at bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹsẹ́tì place order ẹ̀yin tòkè òkun ẹtẹ̀ at elegant joy 26 ní Instagram àti TikTok body talk venture ìmúra tó ń kọ́ tó fashion tó gbé fashion pọ̀.